It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Hey, baby. Please, will you be my wife? Yes. Hold on. Oúnjẹ iṣu tútù. Mo rí wípé ẹ̀gbọ́n ẹ̀ ó bá òkú kan ṣeré lórí bẹ́ẹ̀dì. Afẹ́fẹ́ o! Débi ìrìn àjò wọlé. Babe. What's it there, Jamiu? What's going on? Allah tó wọ́n tó sọ ni mo rí ìsìn. Nítorí mi ò tiẹ̀ mọ̀ kan tí mo fún ọ lóhùn. Mo fi gbé bá mi délé tó fi fún mi. Because ó máa ń ṣe bí ẹni pé bóyá mo bribe ọlọ́run àbí mo fún ní nǹkan ìgúnjẹ or something. Tó kàn gbé bá mi délé tó gbé bá délé. Am I a stone from heaven? God! You are a rock, baby girl. Ìgbà tó ń kan gate, ṣé mo ránṣẹ́ kó lọ sílẹ̀kùn fún anybody? Rárá. Sit! Ṣé ti gbàgbé ni wípé àgbákù la ṣe wúrẹ́? Ibo ló fi bá mi délé sí? Èkùrọ́ lálábàápọ̀ ẹ̀ wá. Nǹkan ọgbọ́dọ̀ ṣọmọ ni ọmọ mi jà. Ọmọ mi jà kó bá mi sọ̀rọ̀. Tí nǹkan bá ṣọmọ mi gbọ́dọ̀ agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Agbábá wọ ṣòkòtò ní. Ṣó mọ̀ pé mi ò fi ara mi pamọ́ fún ẹ. Àbí gbogbo nǹkan tí mo máa ń ṣe fún ẹ, the material things, bí òun ló ń wọ ẹ lójú. It's by the 30 December. It has to be dirty. Surely by the end of this year, money láti make a big man. Mo ti bẹ̀rẹ̀ sí láìpẹ́. Èmi náà láìpẹ́. Ya Alhaji Alhaji de Gram. Alhaji. Ma. Àwọn ènìyàn nínú àwùjọ àwọn ìdíkọ. Òrùkú ti dí. Òrùkú ti dí. Kí ni nǹkan náà tá a lè mú sọ́wọ́ ọ̀tún? Ṣùgbọ́n tá a lè gbé sọ́wọ́ òsì. Àwọn alátẹ̀kùn mo sọ fún inú ni mo máa mú yín lọ sẹ́dún àbọ̀. Ṣé mi agree ni? Ẹ fi Bọ́lá lé sílẹ̀, she has done enough. Gbogbo ṣe rí ìnáwó. Ṣàánú ẹ̀ ò ṣe ẹ́ ni. Ẹ má jẹ́ kó fún di méjì. Ikú tí kò pa mí nígbà tó kò ṣí fìlà lórí mi. Má jẹ́ pé ìsinmi kú yẹn máa padà pa mí. Ìgbà míì nǹkan ò ní sọnù, à máa wá kiri. Ìgbà míì nǹkan tó bá sọnù, a kì í wá. Ìyá àgbà, ìjọ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ sí? Ìyá ń bẹ fọ́mọ tí kò gbọ́n. Ẹkún ń bẹ fọ́mọ tí ń sá. Ìwà pẹ̀lẹ́ ni ká ṣe nínú ogun le, nínú ìpọ́njú, nínú títa ríro, ká farabalẹ̀, ká mọ ohun tó ń ṣe wá, ká mọ ohun tá à ń ṣe. Ọlọ́mọkúlú kú orí igbá. Ọ̀ṣọ̀rọ̀ ní bẹ̀bẹ̀ ọ̀rọ̀. Ọ̀ṣọ̀rọ̀ ní bẹ̀bẹ̀ ọ̀rọ̀. Ikún ló ní má kúnlẹ̀ rojọ́. Ikún ló ní kí n má kúnlẹ̀ rojọ́.
ná. Kí ló ṣe àǹtí Bọ́láńlé? Orí mi ń dìde. Táyà mi ń ga sókè. Ẹ̀rù ń bà mí. Kí ló ọdún máa wá ṣe lábúlé náà? Nígbà míì, ìwọ yóò rí mi. Nígbà míì, ìwọ kò sì ní rí mi mọ́. Kí ló dé tá mọ̀ sẹ̀? Táyọ̀ sẹ́ kú sí mi. Kọ́ wá mọ́mọ́ kọ́ wá ní mọ́bọ̀ jẹ́ ń wọ́ bí bàbá mi ṣe bóyá rẹ̀. Àbí jẹ́ ń rán bí wọ́n náà ṣe máa ń rún mi o. Tó bá jẹ́wọ́ ni ṣé ò ní láìrú ọmọ bá ń. Dàpọ̀ sí nǹkan kan wà tójú fẹ́ lọ. Ní tójú fẹ́ lọ pọ̀. Àtìgbéyàwó ọjà owó ọbẹ̀ ló. Àrẹ̀mú kan ìyíwá kan ni. Ojúmọ́ kan ọkùnrin kan. Ìwọ náà gbọ́rọ̀ burúkú tó ń jáde látẹnu rẹ̀. Gbòǹgbò ló jẹ́ Àdìgún gbé. Bẹ́ẹ̀ni. Dára là ń búra. Ẹni kò sí ń bú Ṣàngó ní kẹ́rù. Látìgbà tádìgún sì ti rí wá, Làbíkẹ́ ò ti jẹun. Ẹ jẹun o, ẹ mọ̀ pé mi lorúkọ lálẹ́ yìí. Ọkùnrin la fi ń gbé títà o. Mo jẹ́ kí n mọ̀ wípé àwọn èso ti wà láàrin àwọn gẹ̀ẹ́sì ti wà nínú igbó. Àwọn Àdìgún kan tòǹbòrò tó gbé lọ ní òdà padà. Àrẹ̀mú fẹ́ pa mí, ó fẹ́ pàdílé mi run. Téèyàn bá fẹ́ lọ́lá, téèyàn bá fẹ́ ní ipò, ojú ẹ̀ gbọ́dọ̀ rí. Ogún tó tọ́ sí mi lọ́dọ̀ wọn. Mo fẹ́ kọ́ kó fún mi báyìí. Bàbá wa torí ipò jẹ sùn. Torí ikú jẹ pò. Bí ọkọ bàbá mi dọrùn rẹ̀ ò níta, mo lè ní kó sùn kó mọ́ jì mí. Kẹ́rí èèyàn dáadáa, ẹ lè bí pàpà lájí lọ́wọ́. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. Torí bàbá fẹ́ torí epo jẹsùn, torí ẹ̀ lọ́sẹ̀ wá kiri Àdìgún síwájú, tẹ́mi ó sì máa fọ́ lórí. Fáwọn àtàdọ́mọ ọlá. Sàdára Ọ̀fẹ́ kú. Dára là ń búra. Ẹni kò sì kí ń bú Ṣàngó ní kẹ́rù. Àdìgún ni orúkọ mi. Àdìgún alágbàro. Oh
Ǹjẹ́ ó ti fẹ́ gbádùn ọmọ òun dọ́bàdọ́bà? Kí lè rí? Kí la fẹ́ ṣe? Mo fẹ́ wá pọ̀ ọ̀rẹ́ rẹ ni. Ó sì apá torí kí ni? Ìṣẹ̀lẹ̀pá. Ọ̀rẹ́ rẹ gbóbi mi, ó gbé wá sí mo sá fún ọ tó. Gbogbo bó ṣe ń ṣe kùrùkẹrẹ pẹ̀lú rẹ̀ lẹ́ẹ̀kan, ó ṣe mímí ìráwọn àbí. Bó bá ilé jáde sí lọ́wọ́, yín pàdánù ni. Bó bá wá rí bẹ́ẹ̀ náà, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Ẹ̀yin ògbọ́n tí wọ́n ní ẹ̀yìn afẹ́niláyà o, kò jẹ̀bi o, aya yín ni ẹ kìlọ̀ fún o. Ó fẹ́ dàndúró àbí? Ó fẹ́ dàndúró? Ó jà bó bá ilé jáde sí lọ́wọ́, yín jọ pa yín kọ́. Mẹ́nu bọ̀n wálẹ̀ ọ̀dùn pa. Náà ara mi sọ ti rùn. Filẹ̀, fìbọ́nlẹ̀, ọ̀ lè pa èmi nípa. Ìbọn má pa mí. Bọ́mọ wa ẹ gbà mí. Sẹ́nu yàrá mi náà mo sì wà. Inú ilé náà mo tún lajú sí torí olówó. Pẹ̀lú gbogbo fàájì tí mo ti ṣe lójú oorun Yorùbá là ni mò ń lá. Mo gbé. Àfi kí n mọ bí wọ́n ṣe ṣègbà àpótí lọ́rùn ọyàn. Àfi ká láàmì ìwá sí mo ṣe o. Gbogbo àyè tí mo jẹ. Alá ni mò ń lá. Yéé. Lórí ikú balẹ̀ mùké o. Ó wá fẹ́ pa mí. Ṣé mo ṣe? Irọ́ tó bá gbà ni wọ́n fún. Apoti wura, ibẹ̀ láṣírí ọlá. Apoti wura. Ta ló fẹ́ bá mi lọ́ṣọ̀ yìí o? Ó ti bàjẹ́. Àpótí wúrà tí ò bá ń ṣe tiẹ̀ kò lè jẹ́ tiẹ̀. China yá. Kò gbọ́dọ̀ sọnù Ọmọ sọ̀rọ̀ látẹ̀ka tí mo ti wà lọ́dọ̀ rẹ̀ yẹn. Mo ń sọ fún ọ wípé nígbà àwọn òrì ọ̀hún gbòòrò ló jẹ́ ń wálé kí n wá wọ̀. Ẹ̀yin gbóná bó o lọ̀rọ̀ ọ̀hún ìbá ti wà àti àlè tó tí mo sì wà ń bá ọ sọ gbogbo ọ̀rọ̀ látòwọ̀ tó ọ̀gbẹ́ tó sọ̀rọ̀ ọ̀fẹ̀sì ọkàn wò wo ayé ọmọ tí ẹ wà lé tó bó ti mú. Kí á ní ìbá wà dé? Mama ń bá wí. Dà mo bá yá o ọ sọ̀rọ̀ o. Ọdẹlẹ o mọ sáré o jẹ́jẹ́ ni o mọ lọ mọ sáré o ń máa yún rẹ. Ẹ ṣé o bàbá wa Ọbásanjọ́ ẹ ṣé o bàbá wa Adélékè ẹ ṣé o ẹ ṣe iṣẹ́ takuntakun tẹ́ ṣe ní ọyẹ lápàdé o ẹ ṣe àdúpẹ́ o àgbáyé àdálẹ́ o bàbá wa. Pẹ̀lẹ́ báwo ni ṣé wọ́n kì í? Kí ló ṣe Dékúnlé? Mo ti pè. Wáyé tí Dékúnlé ò gbé kọ́ mi. Mo ti pè kò gbé call. Why? What's happening? Táyọ̀. Yes, ma'am. Wá lọ bá oúnjẹ wá jọ. What's happening? Lọ gbá bọ́ mi, kó lọ mú owó, kí wá lọ bá oúnjẹ wá. Ṣé o mọ nǹkan tí mo máa like?
Jàkì. Mọ̀dà mò ń bọ̀ o. Jàkì. Mọ̀mọ̀ dálẹ́sẹ̀. Ẹ káàbọ̀. Preparation. Ẹ kúrin. Ẹ rà mà. Ẹ kúrin. Mo ṣe ń wo mọ́tò yìí fún mọ̀kẹ́ máa gbé ya filling station tó rò máa ti jẹpo. Mo rán pẹ̀lú. Ṣé wàá ókè ṣá? Gidi gan nùrùn, mo wà ókè bàjẹ́. Pẹ̀lẹ́ tí, ó yá. Àwa nìyẹn. Wọ́n kó àwọn fruits bọ́lẹ̀ fún mi. Ok. Ẹ̀dẹ̀ gbé bọ́ọ̀sì náà bọ́lẹ̀ fún mi. Ódò, fi sọ̀rọ̀. Kí ló máa ń ṣe ẹ́ ná? Ṣojú ẹ̀ fọ́ ni. Ó ṣe máa ṣe é pé gbogbo nǹkan tó bá ti fi rún ẹ báyìí, ó gbọ́dọ̀ dànù láyé ẹ̀. Kí ló ti tó ẹ̀ ń gbọ̀n? Kí ló fọwọ́ ṣe? Mi ti ṣe nǹkan kan náà, mo kàn fẹ́ bèèrè pé kí lè rí tẹ́ fi wò pé nǹkan ń bọ́ lọ́wọ́ mi ni. Ojú ẹ̀ fọ́ òwò lẹ́lẹ́ ni. Kí ló tó dá gbé sóyè nù? Kí ni problem ẹ? Ẹ má bínú àpò nǹkan tẹ I'm sorry ma, ẹ má bínú ma. Ẹ má bínú. Èèyàn gbọ́dọ̀ wá wíjáde kankan wájú olówó ẹ̀. Bọ̀ àpò yẹn náà kéré fún nǹkan tẹ́yìn náà jù wá. What is this boss doing here? Oh, wèrè yẹn ló fi sí bíbá nígbà tó mẹ́sùn. Ẹrù wèrè ṣá. Kí ni gbogbo ilé gbà? Lọ sọ́nù fún mi. Yes. Drop ẹ. Ok, mo kọ́kọ́ tẹ̀lé kan náà ni. Drop ẹ kò lọ sẹ́lẹ̀ inú fún mi. Ayé òwú mi o. Ayé òwú mi o. Bó ṣe ń rí ọlọ́màjò bàbá ikú o. Ṣọ́ọ̀tì mọ́ lè ń ṣá. Mo mọ̀. Bó ti ya wèrè. Security man ni mo ṣe. Animal ni ẹ. Báwo dẹ̀ ni? Alhamdulillah. Ṣé mi ò lálejò? Rárá Ọlọ́run ò jẹ́. Lẹ́yìn èmi nìkan tẹ́ fi sílẹ̀ kankan ò dẹ̀ ṣe mí kẹ́ tó dé. Ìwọ ló mọ anything bá ṣe kí ló kébì pẹ̀lú tiẹ̀. Bá tiẹ̀ ṣe kọ́kọ́. Ṣéyàn ni wọ́n ní? Ẹ bá tiẹ̀ rántí ọjọ́ ọ̀la kẹ́ ẹ rántí ọjọ́ àti sùn. Kàṣà. Ọmọ ní fọwọ́ ṣe òwú ẹ̀. Ọlọ́ ká ló lọ ní ojú ni láì mo lè máa dáwó sínú ẹ̀ ní wait. Kí èèyàn ti ẹ̀ gbé pamọ́ ọ àìlójú ẹ̀ náà ni wọ́n máa fi ṣọ́ ẹ̀ṣọ́. Ọmọ ní fọwọ́ ṣe. Àjọkẹ́, wà ní. Mo wọ ibò lọ lọ. Mo fẹ́ sáré dọ́dọ̀ kọ́sítọ́mà mi kan nínú ẹ́stéètì mi rẹ̀. Ok. Àbí wà lọ kó tẹ fi yẹn jáde látàárọ̀ ó kàn ń déjú mọ́lé ni. I don't feel like going in. Ọ̀gbẹ́ni dìde jàre jẹ́ ká lọ. Kò má sọ̀rọ̀ ẹ̀dá láàárẹ̀ ẹnu lé dédé. Ó mọ̀ pé mo ò lè dẹ́ gbé o. Òṣìṣẹ́ fi ṣayé. Jẹ́ lọ change. Mo tún fẹ́ change aṣọ pẹ̀. Kò mú fóònù ẹ ní àwà òkè náà. O tún mú fóònù. Pàtó tí ní. Òṣìṣẹ́ fi ṣayé. Jẹ́rọ náà. Kí máa fòṣìṣẹ́. Mi ò rí ẹsẹ̀. Kódà ìta géètì ni mo wà. Mi ò máa kẹ́ padà. Èjì kẹ́bẹ̀ gbélẹ̀. Mo ní kò gbé kó ló yẹlẹ̀. Káàdì mo bá gbé kó ní sùúrù. Gbé kó ló lẹ́jọ́. Ẹ mọ̀ àwa alábàáyé ń ṣàgò dọ̀tí àdúgbò yìí náà kó máa. Àrùn yín ṣẹ́. Bẹ́ẹ̀ máa ń fi style wá wò ta nìyẹn. Ilé àwáṣẹ máa fún fẹ́ǹsì wọlé. Ó ti gbé àbúrògùn yẹn iṣẹ́. Ẹ̀gbọ́n kí ló dé sí báyìí náà? Ìkọ̀ tí a sáré pa ẹ́. Kọ́ sí ìjọba yìí. Bọ̀ èyí tẹ̀ ṣe ṣé nǹkan lẹ́lẹ́ à ń bá ń ṣàdọ̀tí. Ṣé wèrè wàǹjọ́ kó mọ̀ ẹ́? Ṣé wèrè wàǹjọ́ kó mọ̀ ẹ́? O ti gbà báyìí. Kékeré ló ti ń bá yín lọ. Tẹ́ ń wo bí akọ bí win. Olóṣì kékeré. Wèrè lè náà tó lóun náà ti wà ní junction. Olókọ̀ tí ó. Ogo. Èmi ti wà ń tà, mo wà ń tà báyìí sẹ́. Kò sí wàhálà. Ọlọ́run aṣọ wa. Ọlọ́run aṣọ ẹ̀. Mo rí ẹnu. Ẹ ǹlẹ́ o. Sísítà Doyin. Wọ́n wà nílé. Mo fẹ́ rí wọn ni mo mọ̀ àwọn náà pè mí pé kí n wá rí àwọn.
ẹ pé o. Hello sis. Mo ti wà ń ta lọ́dọ̀ yín but security guy yín yẹn ò fẹ́ kí n wọlé. Èmi guy. Èmi ni guy. Okay. Okay, security boy yín kò fẹ́ kí n wọlé. Boy. Orúkọ méjì tí ò jọra wọn. Èmi boy. Ẹni sùúrù wọ́n ní gbé fóònù fún yín. Momentan pé. Kẹ́wé wọn fún mi kàn jí mi gbé, kàn má rí mi mọ́. Okay, ẹ pé wọn àbí. Fóònù mi ti kú. Yes, wàláhì fóònù mi battery ti low látànà. Mi rẹ anybody bá sọ̀rọ̀ wọn rí mi pé. Uncle. Aunty. Ẹ má bínú. Mo má sọ̀rọ̀ o. Mo gbádùn tin. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Sister Doyin Lawari. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká lọ rí. Ṣèbọ̀rọ̀ náà sọ tó tutù. Láì kò blọọkù sẹ́nu. Ẹ dé bí ẹni kíní kan ṣe é dẹ̀ ń pakọ̀. Mo ń bọ̀. Ẹ ṣé. Adúpẹ́ náà máa ń lò fàgbàlagbà. Adúpẹ́. Mi ṣe ní ìgbésẹ̀. Tó bá ti ya yín, ẹ máa lọ. Tẹ́ ń wò bí àkọ́bí wọn. Ẹ máa bá ti yín lọ. A ti mọ orú yín. Ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ lárí bẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ìtorí pé ẹ̀ ń ṣe security ẹ̀ ń ṣe bí olówó. Ṣẹ́yìn gangan lẹ nílé. Èmi ni ojú ayé àbí kò ṣe é ni. Ẹbí sùúrù owó ṣàtìlẹ́yìn lẹ́yìn. Hello sis. Èmi okay. Security yín ò jẹ́ ká wọlé. Àtẹ̀kan ló ti ń display madness. Okay, máa ti ń bọ̀. Okay. Wọ́n láwọn ti ń bọ̀. Èmi mọ reason tó ṣe ń bẹ̀. Era sis. Ṣé wàá pa? Mo wà yín kọ́. Mo wà okay. Yes ma. Oh, she's my friend. Ẹ má bínú pé mi sọ fún yín kí n tó méyàn wá sọ́dọ̀ yín. Mi nǹkan fẹ́ kóhun nìkan dá wà nílé. Ẹ káàsán. Ẹ káàsán. Ṣé wàá okay? Sister Kemi, I know you are very good at what you do. Yes. But please, I need to emphasize on this. Aṣọ tí mo fẹ́ rán lọ́tẹ̀ mi ò fẹ́ kó ní kọ́má. I am begging you. Ejo, like I want to be talk of the party. I mean, I want to be talk of the party. Mo fẹ́ kí everybody máa wò mí because pé wow, you know, I was like, ló lọ show yìí, ẹni fine, ẹni get. Abi understand what mo sọ. Mo understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ. Ẹ dẹ̀ trust me, ẹ má worry kò sí problem. Yeah, mo trust you. What's funny? I go funny now. Ẹ mọ̀ pé tí obìnrin bá débi kan, wọ́n ní láti rí pé obìnrin yìí dé. Mọ̀ pé tí àwa gógógó níyọ ayé, àwọn obìnrin níyọ ayé, tá bá débi kan ní láti mọ̀ pé àti dé bẹ́ẹ̀. Kí wọlé sí party yẹn báyìí kọ́ máa wọ pé ta ni lady, like kọ́ máa lè mi fẹ́ choke wọn ni mo mí. Òótọ́ lẹ sọ, àwa níyọ ayé lóòótọ́, àmọ́ sì ṣeré, mo like yín gan, and I would like to be like you. That's not possible. You can never be like me. Yes, like you are the best version of yourself, sis. Like Sherry, ẹ ṣá máa gbàdúrà. Kọ́lọ́run kó mi débi tọ́kàn yín bá fẹ́ dé báyìí. Àmín. Kẹ̀dẹ̀ máa ṣiṣẹ́. Sherry tóbìnrin bá ń ṣiṣẹ́ tó ní nǹkan tó ń ṣe, definitely ó máa débi tó bá fẹ́ dé. Téèyàn bá ti yọlẹ̀. Ṣé máa fi àwọn styles tẹ fẹ́ mi? Yeah, jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Ẹ wo eléyìí báyìí. Ẹ bọ́ta. Mélòó ìròyìn. Ẹ pẹ̀lẹ́. Àṣeyẹ̀jẹ̀ wá fi pákéjì ìtọrọ owó ni. Ó bọ́ ṣe ń wo owó àti sim card MTN bá kan. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń bọ́ gà sọ̀rọ̀ ni mò ń gbọ́. Ẹ jọ̀ọ́ 65 náà tó wá 65 tó wá ìyá 500 ní orí àkúrò ẹ má jọ jẹ́ 7,000. Ọ̀rọ̀ ẹ ti yé mi ṣé torí ẹ̀ náà ló ṣe wá ń sọ. Ẹkún ayọ̀ ni. Amọ̀rú yín ẹ̀yin ọmọlé olórogún orí alákìísà ń jó lóru. Pẹ̀lẹ́ ẹrú fara o. ọmọ ẹrú lásán láìsí ilẹ̀ olóṣù. Àpótí wúrà. Wá bá mi sọ mí. Aláyé lábàkẹ́ ṣí. Wá bá mi sọ mí. Ibẹ̀ la ṣí. Tífọ̀ tí o bá ti pa ẹ́. Ó wà mẹ́ràn ni àmì wà wá bá mi fà má bẹ́ẹ̀ po. Wọ́n máa lọ kó jí kí owó lọ́jà bẹ̀rẹ̀ ni. Kò gbọ́dọ̀ sọnù yé. Alpha. Cosmos. Alpha. Oya. Kí lélẹ̀? Apoti. Kí ló fi lè ṣe ìrọ̀bọ̀ yìí? Mo rí bẹ́ẹ̀ yẹn sìn ni mo dẹ̀ wò pé máa délé kí n lú lórí kí n dẹ̀ máa dúró sínú ẹ̀. Gbé kí nílẹ̀ kó jẹ́ ká lọ gbé jalo. Adékúnlé ọmọba. Mi ò lábúrò òṣì. Yes sir. Mo rọ́wọ́ ẹ̀. Ó ṣe mo dúpẹ́ mọ́.
welcome sir. tí ẹnu àdá ọkàn mi ṣe balẹ̀ ni. bẹ́ẹ̀ ni sir bówó yẹn ṣe wọlé straight mo dá sí yín. pé mi náà ṣe rí báyìí mo wà shocked mo ní yé ọmọ yìí sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe náà. àbí náà. ìwọ ló jẹ́ kí lè rìn kí yan fanda tí gbogbo èrò ọkùnrin ni pé òun ti bà tèmi jẹ́ ó ṣe mo dúpẹ́ tí ẹnu àdá o. ẹ̀dẹ̀ máa bínú pé mo ṣe ń yọjú sí yín ṣe wọn pé mo sọ fún yín pé mi fẹ́ kó rí traces bóyá èmi àti yín mọ̀ rárá. báwo ló ṣe fẹ́ rí traces. Yes sir. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ìyẹ́lẹ́ máa wò ẹ ò lẹ́yẹ rí wọ́n fòun lẹ̀ tí ẹ ti bàjẹ́ gbà lẹ́ẹ̀kan sí òṣèpẹ́ kí má kí n fi ṣẹ́ lálejò báyìí. mi ò ṣàlejò. ìgbà tó bá ti wọ́n rẹ̀ yìí máa ń láì kí n ṣe ṣe sísítà mi wọ́n aṣọ tí mo ní pé kẹ́ bá mi ra ń kó ẹ̀ṣẹ̀ tó ní kí ra ń kó ṣe mo ti ọ̀dà ẹ̀ nàṣẹ bójú ẹ̀ náà mo ṣe ṣe èmi náà expect ọjà wọn ò tí ì deliver ni tó bá deliver wá gbàjà ẹ̀. Dè mọ̀ pé bẹ́ẹ̀dẹ̀ tí mo fẹ́ lọ fún mo sọ fún mi pé mo fẹ́ wọlé mo fẹ́ slay dé bẹ́ẹ̀ ni. o fẹ́ slay táṣọ bá dé òde ní lọ náà bá ti gbáṣọ wá má lọ ń gbà yẹn àbí kò má wọṣọ lọ ó máa dé farabalẹ̀ ó máa dé kí ló dé. ìmọ̀ èmi ò ń gbọ́ no number ẹ ti ṣègbè ilé iṣẹ́ mọ̀ bóyá àwọn kọ́sítọ́mà tó fẹ́ wá rajà ni kọ́sítọ́mà wà pé personal line mi tí business line wà irọ́ o ilé ń gbé ó lè jẹ́ àwọn tó ti ní nọ́mbà ìtẹ́lẹ̀ gbé kẹ́ ẹ̀ mọ̀ kó tó fẹ́ sọ ọjọ́ fẹ́ kó ńlá wá ń sìn. owó ńlá kí ni. hello. hello Kofo. ìfẹ́ mi kí ló ṣe kí ni mo ṣe. má wulẹ̀ lo àwọn emotional blackmail orí kọ́ mi ibo ni mo gbà lọ. mo kàn ní kí n sọ fún ẹ náà ni pé o lè rí mi bá sọ̀rọ̀ for now lẹ́yìn ọ̀rọ̀ ilé gan possibility wà kébì àti ẹ má sọ̀rọ̀ mọ́ rárá. Dékúnlé kí ló ṣẹlẹ̀. because èmi àti ẹ ò ní nǹkan kan tá fẹ́ jọ sọ gbà tó wọlé ti wọlé so gbogbo ẹ ti lọ. kí ló Dékun. ok mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ ni jọ́sọ́ mọ́ chairman ó lè má mọ̀ sí chairman Alhaji Rasheed so mọ̀ pé tó má béèrè lọ́wọ́ ìrànlẹ̀ náà máa sọ. Alhaji Rasheed kí ló yẹ tó dákẹ́. Alhaji mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan ni. ọpẹ́. bẹ́ẹ̀ ni mo fẹ́ dúpẹ́ lórí àwọn nǹkan tẹ́ ń ṣe fún mi. ẹ jẹ́ kí inú mi máa dùn lójoojúmọ́ tí má ṣe ń ro oore tẹ́ máa ń ṣe fún mi tí má ti béèrè báyìí lẹ máa ṣe ẹ ṣé gan ni mo dúpẹ́ o ẹ wò ó nígbà tí mo sanwó ilé mi lánàá báyìí mo wá ní sense of relief inú mi dùn ẹ wò Alhaji ẹ ní táwọn náà láéláé. dìde. ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ mọ̀ pé tí wọ́n bá ṣe ni lóore ọpẹ́ léèyàn kéèyàn dá. yes. béèyàn bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù. bẹ́ẹ̀ náà ni Yorùbá náà tún wá sọ pé Ọlọ́run ò ní jẹ́ ká pàdé oore ẹ̀dẹ́. oríṣiríṣi oore ló wà òwò ń try láti appreciate oore ń sìn Ọlọ́run ọba èmi gan appreciate ẹ pé o ṣe bẹ́ẹ̀ láti lè fi ohun tó ń ṣe iṣẹ́ ẹ̀kọ́ fún ẹlòmíì. jọmọ kí mi expect pé kí n ṣoore fún ẹ kí n gba oore náà látọ̀dọ̀ rẹ kò ní ìdí kéèyàn ṣoore fún ẹ àbí kò ṣoore fẹ́yàn kó wá expect pé o máa gbà padà lọ́dọ̀ ẹ ó lè jẹ́ bómi náà ti máa san fún ẹ tó bá ti ń rò yẹn oore tó ṣe ti ń jọ ẹ lójú nìyẹn gbogbo tí mo ṣe fún ẹ ò jọ mí lójú. ẹ ṣé gan-an ni Alhaji. bí wọn náà ṣe wá appreciate ẹ̀mí náà ò kó dànù ó dára bẹ́ẹ̀. Thank you. ó lè má jẹ́ mi anybody tó bá ṣoore fún ẹ the most important thing is to appreciate in which you have done. Ọlọ́run dẹ̀ ti ṣe. Ìwà ẹ ló fa gbogbo ohun tí mo ṣe fún ẹ. Jọ mọ̀ pé wọn náà níwà. Jẹ́ kí n sáré já ẹ sí. Obìnrin tó fáìn jù ẹ lọ́pọ̀ ṣùgbọ́n obìnrin tí ò níwà tó ẹ àwọn yẹn náà pọ̀. Bí obìnrin tó fáìn tó ẹ àwọn fáìn jù ẹ lọ ṣe pọ̀ rẹpẹtẹ ní obìnrin tí ò ní ìwà tó ẹ náà tún pọ̀ tí wọ́n á wo ìwà yẹn ẹ̀gbọ́n ló jẹ́ sí ẹwà bó ṣe fáìn tó ò bá níwà ó ṣe ṣe kí n má ronú débi tí màá ṣoore fún ẹ.
bẹ́ẹ̀ ni yes sir ẹ ṣé lọ́wọ́ bá wa máa túbọ̀ kọ́ ẹ mọ̀ ṣe àmín òní wálẹ̀ àmín níbi tí ẹwà ẹ wù mí dé ṣe ló dàbí pé mi ò mọ bí n ṣe lè sọ fún ẹ láti bí ijọ́ mẹ́ta yìí bí wípé ọ̀nà wo lọmọ yìí ọ̀nà wo ni mo lè gbà kọ́mọ yìí jẹ́ kan nínú ìyàwó ilé mi. Alhaji ibo lẹ tún ń gbé lọ yìí. Ibo ni mi lè gbé lọ. Ìyàwó yín. Ọlọ́run ọba. Pẹ́ lè fẹ́ mi. Ọlọ́run ọba mo lè fẹ́ kẹ̀. Mo lè sọ ẹ́ daya kíákíá. Tọ́lọ́run bá tún wá fẹ́ kẹ́ ẹ tán pátápátá. Tó fẹ́ endorse oríire pẹ̀lú ẹ délẹ̀. Kò tó wá ṣe mistake kò bímọ ọkùnrin fún mi. Kàṣà wàá jẹ́ gbádùn tó jẹ́rìí jọ tó ti bí ẹ. Tí n bá fẹ́ yín kọ́lọ́run á ṣe kí n bímọ ọkùnrin. Kò kàn ṣe mistake kò bímọ ọkùnrin straight. Máa bọ́ sínú ọlá rẹpẹtẹ gan. Màmá kẹ kọjá bó ṣe lérò. Torí rísìn ni pé mi ò ní ọmọkùnrin kankan lé mi ò bímọ ọkùnrin rí. Ìfẹ́ yín ń bímọ ọkùnrin. Àjọkẹ́. Báwo ni? Fine. Sure, okay. Jókòó. Kí ló ṣe yín? Àjọkẹ́, I've got a lifetime opportunity. Mi dé ilé allow kó bọ́mọ mi lọ́wọ́ rárá. Lifetime opportunity. Yeah. Good news lélẹ́yìí. Ẹja mi tán. Okay. Sorry. Alhaji ló pè mí. Wọ́n sọ fún mi pé kí ló máa ń ṣe gan-an? Kí ló máa ń ṣe tára ò kí ń balẹ̀? Ó tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ náà kó tiẹ̀ ṣe gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà kó tó máa ní attitude. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, irú golden opportunity wo ni ọ̀gá àwọn agbèrò fẹ́ fún yín? Torí kò yé mi. Irú máàlì yẹn, irú èèyàn bẹ́ẹ̀ yẹn, ẹjọ́ kí ló fẹ́ fún yín gangan? Kò sí nǹkan kan yàtọ̀ sí kó fún yín ní ìyọnu, wàhálà. Ó ti tó. Èmi o, orí mi kọ̀, ìṣẹ̀dá mi kọ̀, mi ì ní rí wàhálà, mi ì ní rí ìyọnu. Ìgbádùn ni fẹ́mi jẹ́ ń sọ tó sọ kó jẹ́ kó farabalẹ̀. Wọ́n pè mí wọ́n ní kò fóró ọlá o mo máa bímọ ọkùnrin fún mi tó bá kàn tí ẹ̀ kàn lè bímọ ọkùnrin fún mi tó jẹ́ ìyìnjú mi kí ni nǹkan tó fẹ́ tọ́ka sí tèmi ò ní ṣe wọ́n ní ṣe lé ni ṣé mọ́tò ni tí má kàn ti sọ́bà àwọn a máa ṣe ni wọ́n ní kí n má kí n to it. You can see. Mo sí ẹ̀ dáadáa. Torí mi ò mọ ìgbà tí ẹ̀dẹ̀ni tó ń ṣọmọ. Ẹ̀ ń ṣọlọ́run. Àbí tẹ bá lóyún sìn, ẹ fẹ́ mọ orú nǹkan tó wà nínú yín. Àbí ẹ fẹ́ mọ nǹkan tí Ọlọ́run ọba gangan fi sínú yín. Ẹ fi máa mọ̀ bóyá obìnrin ni, àbọ́kùnrin, àbí nǹkan tí ẹni tí ò bá ní nǹkan ṣe ló máa sọ ìwé lẹ́yìn. Ìyẹn ló máa sọ kò lè tó yẹn mọ́. Nǹkan ti yàtọ̀. O lè choose gender ń sìn yín. Bẹ́ẹ̀ ni ìbáàjọkùnrin ìbáàjọbìnrin ìbáàjẹ́ méjèèjì ló fẹ́ papọ̀ wọ́n á gbé síbẹ̀ wọ́n á dẹ̀ gbé wá deliver. Kí ló ń ṣe ẹ̀ òun pé agbèrò ṣe gbogbo nǹkan fún everything ń be happy ẹ máa kí n tó ẹ o. Sista mi ṣe rí gbogbo ìtẹ̀sán golden opportunity ẹ fẹ́ tap èmi ò ní kẹ́ má tap ọ̀ àmọ́ ẹ rọra ṣe o torí mi ò lè wá ń bíbá kọ́ wá fọ́ pọ́npọ́n mọ́ èmi lórí o. Pọ́npọ́n kí ni pọ́npọ́n kí ló ń fọ́ mi lórí kò sí ọ̀tọ̀ tó máa ṣẹlẹ̀ eléyìí mo ti mo ná kò dẹ̀ ní bọ́. Àmín. Ìyẹn ló máa ṣàdúrà ní kó máa fi ràn mí lọ́wọ́ kó lọ́mọ yẹn bá ti dé báyìí tí mo gbé báyìí tí mo rà báyìí tí mo ń gbé àkúrò níbi tí mo ra lé tí ra mọ́tò
o lè máa lọ ọkọ yìí kò síbi tí mi ti ní ṣe gbọ́ nǹkan. Wọ́n ti fún mi. Ìwọ ọmọdé ṣé kò ń ṣe fashion àbí weapon fashion against me ní ẹbí ṣe ń wọ èyí. Ó yá ṣúra lọ bá mi ra oúnjẹ tí mo fẹ́. Ṣé bí wọ́n ni mò ń bá sọ̀rọ̀? Mo ní kí wọ́n lọ bá mi ra oúnjẹ wá kí ló kàn pẹ̀lú kọ́ọ̀ tiwọn. Àmàlà 2 ni mo fẹ́, ẹran wẹ́wẹ́ 6. Wọ́n bá lóògùn fe ibi aláwọ̀ kò ra 2. Máa ra nǹkan tútù bíi juice because ẹ̀ ní ń bí. That's what I want. Kó dẹ̀ lọ síbi tí mo rán ẹ, má yà bò mí. Ti fún lọ́rùn olóúnjẹ ìyà, a máa lọ kiri ni. All right. Tètè lọ́pọ̀lọ́ gẹ́ẹ̀tì nǹkan tó lóun fẹ́ yẹn, oúnjẹ yẹn. Gbọ́ lọ́wọ́ secretary mi ní kò fún ẹ lówó. Alhaji, ó dé tán. Alhaji ẹ̀wẹ̀ mi ò láìkẹ́ mọ̀ house office yìí o. Mi ò láìkẹ́. Kí ló dé? Àwọn ọmọọṣẹ́ yìí mi láìbọ̀ ẹ máa ń ta sí yán máa ṣe roughly. Ẹ wò yẹ bó ṣe ń fojú burúkú wò mí nígbà tí mo ránṣẹ́. Kò fowó rọlá. Nígbà wo lọmọ yẹn fojú burúkú wò ẹ́ sìn lórí ipò ránṣẹ́. Ṣé bẹ́ẹ̀ yóò rí ẹ̀yin tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ bó ṣe lọ bójú ẹ̀ ṣe dàbí kó fẹ́ yọ bọ́ọ̀lù sọ́kẹ̀tì yẹn bó ṣe fi wò mí lọ nìyẹn. Kò fò sọ fún mi ṣé obìnrin lọmọ yẹn kábà sọ pé ẹjọ́ ń jowú ẹ ń bára yín jowú tó lè máa fi mọ́ ẹ lójú ṣé wọ́n bí ọmọọṣẹ́ mi kan dá kó rí àlejò mi pàápàá irú wọ bébí mi tó wà pẹ̀lú mi kó lè bẹ̀rẹ̀ sí mọ́ ẹ lójú ó ya wèrè ni àwọn tó bí wọ́n fẹ́ ṣòfò ẹ ni. Bó ṣe jẹ́ gangan nìyẹn àmọ́ ṣẹlẹ̀ tó dùn mí bẹ́ẹ̀ ẹ má fi obìnrin bẹ́ẹ̀ ọmọọṣẹ́ kan ẹ fẹ́ máa bá mi compete lọ́dọ̀ yín kò sí yẹn o ẹ má tiẹ̀ fi wéra wọn kò jọra wọn rárá. gbóná ra iná ni ta ló sọ fún ẹ pé òun fẹ́ móbìnrin kan fẹ́ ráì fẹ́ kò sí nǹkan tó jọ tó bá ń gbọ́ ẹ má bá ń dù ú nǹkan mi ni káká kòǹkò a kì í bá yí mí dùn mí ẹ má bá ń dù ẹ má bá ń dù wọn ò lè bẹ́ẹ̀ dù ú. Mo ti gbọ́. Kò sí wàhálà. Alfa ìtajọsọ. Tajọsọ. Ọ̀rọ̀ ta sọ́pọ̀ ìwó ń bẹ̀. Tajọ. Owó àjọ ẹ. Jọ́ lẹ tẹ̀ fẹ́ dájọ́ òun náà. Ṣé ẹ kì í ti sọ látànà? Àtàtànà ni. Èlò náà. 1.2. 1.2. Yẹ́n ṣe nǹkan tó le. Anyway, ṣe bá kàǹtì ẹyin náà ṣe ni. Màá ṣe 1.5 síbẹ̀ ń sí. Fóònù kì í ná fóònù yín má tàn. Ẹ mọ̀. Yóò mọ̀. Wàá rí 1.5 láìpẹ́. Abdulrasheed Demi nìkan máa ń gbé iṣẹ́ báyìí rí. Tí mo pé tí wọ́n ti sọ báyìí ẹ̀bí yín ló máa ń wà. Ìkà ni ẹ Ọlọ́run owó ẹ̀dẹ́wọ̀n yẹn tó jẹ́ báyìí. Mo ti fẹ́ kú. Ẹ̀yin tẹ́ mọ̀ fi jẹ nífẹ̀ẹ́ yín bá ṣe wà yẹn tí lè bímọ fún. Kí ló? Bẹ́ẹ̀ ni màá bímọ fún yín. Kò fọ́. Ṣé òun wáìnì ni? Èmi wáìnì yín ní wáìnì yìí o àmọ́ o gbogbo nǹkan pẹ̀lú condition ni bẹ́ẹ̀ ni tí bá fi lè lóyún tí inú bọ́kùnrin fún yín 20 million àti mọ́tò ní ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. Tó bá lóyún tọmọ náà dé lọ́jọ́ ọkùnrin 20 million ìyẹn jówó. A ní ká kan bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Ẹ jẹ́ kí mi wá fọbalẹ̀ fún ẹ. Wọ́n jẹ́ kí tèmi gbọ́ wípé o lóyún pẹ́rẹ́ kó tó bímọ máa kọ́ fẹ́ 20 million yẹn náà. Tí o bá wá bímọ tọ́tọ́lọ́mù bá tó fẹ́ wá kẹ́ ẹ tọmọ yẹn délé ayé báyìí tó wá dàbí pé mo pọ̀ ọmọ yìí ló jọ Alhaji Rasheed báyìí another 20 million. O ṣe Abdulrasheed Demi nìkan ẹ wo lantilanti ọkùnrin báyìí ni. Irọ́ ló ń pa. Adé mi ṣe lé. Ẹ bọ̀ dóná ṣọlọ́run ni wọ́n ni tí o ti mọ̀ pé o máa bí ọkùnrin. Kí n ṣọlọ́run àmọ́ nǹkan ti yàtọ̀ yẹn fi yẹn lẹ̀ fẹ́ mi. O ṣe wá ń sọ confidently báyìí. Ẹbí tó lè mọ̀ pé ọkùnrin ni màá gbogbo ara mi ọkùnrin ni. Kẹ́mi ṣàṣọkẹ́ tí mọ̀ pé ọmọkùnrin ló wà bẹ́ẹ̀ ni ó ti tán. Wọ́ọ̀kì máa ti bẹ̀rẹ̀ orin. O ṣe o ṣe o ṣe o
ó ṣe bàbá. Congratulations Alhaji, ìyàwó yìí ti lóyún. Ẹ jẹ́ má bínú, ẹ kọ́ mi gé. Bẹ́ẹ̀ ni sá, madam ti wà ní oyún báyìí. Wura, kò fowó. Àyìndé mi, ilé ẹ ti dùn báyìí. Kí lẹ́ni yẹn confam kí ni ẹ sí báyìí inú mi dùn bàjẹ́. Wọ́n ò rí ayọ̀ tí mo gbé kó lọ hospital yẹn ni. Ó kó wọn kí mi ò lè parọ́, gbogbo ètò ń dá òtún sí ṣáà tí mo ń sí. Tí o fẹ́ gbọ́, tó bá bójú ṣe ń kọ́ mi sí láti yà scan. But ó ní kò tí ì tásìkò wọ́n ti lè mọ̀. Fọ́tò sí ẹ máa tiẹ̀ bí díẹ̀ kó tó di pé bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá ti lóyún oṣù kan ó yẹ kó lè mọ̀ bí ọkùnrin ló fẹ́ bí àbúrò rẹ̀. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ń rí o. Nígbà tá a ti wá mọ̀ báyìí tí ogun ọ̀dẹ̀ ti yanjú, ojú lọ̀rọ̀ wà. Alpha. Èwo ń bẹ̀. Ṣebí mo dẹ̀ ti lóyún báyìí sìn. Bẹ́ẹ̀ ni kéta jọ sọ. 20 million àti mọ́tò mi. Today is Friday. Tó bá bá tó 10 o'clock láàárọ̀ Monday àti 20 million àti mọ́tò wàá kó kọ́kọ́rọ́ ìdání báyìí. Gbà bẹ́ẹ̀. Thank you so much. Inú mi dùn. Lágbára Ọlọ́run, inú mi dùn torí mo rọ́jọ́ òní. Inú mi dùn lọ́rọ́jọ́ òní ṣojú mi o. Congratulations baby mo wọlé wá. Sista mi, gbogbo aṣọ Kola ń sá lọ́rùn. Òun ni mi ò ṣe bí lọ́rọ̀ tí mo fẹ́ bí ní lójú kẹ́mi. Yes, mommy, mo ń gbọ́ yín. Sista mi ò ṣe rẹ̀. Èmi náà ṣe tíátà, mo ní kó sọ̀rọ̀ mo ń gbọ́. Kódà, ṣé lóòótọ́ ni pé fẹ́ lọ ṣe ìyàwó kẹrin lọ́dọ̀ Alhaji? Ẹ ti lóyún fún Alhaji. Owó tó promise yẹn pọ̀ máa fún yín, wọ́n ti send ẹ̀. Alhaji dẹ̀ tún ti ra mọ́tò tí wọ́n náà máa rà. Gbogbo nǹkan tó tún promise gbogbo ẹ̀ báyìí ló ti ṣe. Ṣé lóòótọ́ ni? Yóò ṣe sùúrù. Ṣe sùúrù náà. Mo ń bọ́rọ̀ bọ́ sọ pé oògùn. O mọ̀ bóyá dúdú ni àbí funfun ni. O ṣáà ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni. Calm down. Ó ti yẹ fọkàn ara ẹ̀ balẹ̀. I know what I'm doing. Kí n fọkàn ara mi balẹ̀. Bẹ́ẹ̀ni. Stam, I'm just concerned. It's okay to be concerned. Má worry, say. I got it. Kitchen. Oh, kò fẹ́ sọ pé mo wish ní lọ́kìn gbogbo nǹkan tó fẹ́ ṣe. Sídá, o lè sá package gbogbo ẹ̀bí pé bí a calm down wọ́n gẹ̀ẹ́ yìí o. Wọ́n fi fóònù sí ẹ̀ mo dẹ̀ fẹ́ báyọ̀ sọ̀rọ̀. Okay. All right. Kí lẹ sọ? Hospital. Ó dá mo ti gbọ́. Mo kẹran. Kò fowó rọlá. Anyway, mo ń bọ̀. Now mo ń bọ̀ ní hospital sínsìn. Miscarriage níbo ló ti rí? Mo ń bọ̀ lọ hospital sínsìn ẹ máa retí mi. Ṣé ní ká ti gbọ́ ọmọ tí mo ti dunnú lé lórí? Ọlọ́run kò máa wù mí kí ayọ̀ mi bàjẹ́ wọ̀ lọ́rùn. Máa ṣe àṣà, ayọ̀ yóò ní bàjẹ́. Má ṣe o. Yes, mo ti ń bọ̀ lọ hospital but I am coming. We are on our way. We are coming down to that hospital. Please, torí Ọlọ́run mo dé tán sínsìn yẹn jọ. Doctor, ẹ gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀? Wọ́n ní ìyàwó mi ní miscarriage. Bẹ́ẹ̀ ni sà, wọ́n ní miscarriage. Wọ́n ṣubú so wọ́n fi ikùn yẹn wọ́n fi lélẹ̀. Tó fà á nìyẹn sà. Sorry sà. Ayọ̀ mi padà dìbànújẹ́. Sorry sà. Ẹ jọ̀ọ́, ibo ni kò fowó rọlá wà báyìí? Ibo ló wà? Ẹ lọ wọ́n ní ward, ẹ lọ wọ́n ní dáwọ́. Ó wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ṣé kò sí nǹkan tó ṣe? Wọ́n wà okay, just that miscarriage ní ẹ̀dá lọ́nà nǹkan tó ṣẹlẹ̀. I'm very sorry sir. Mo ti gbọ́ ẹ ṣe. Ẹ bèrè lọ́wọ́ nọ́ọ̀sì. Hello, Kòfó, o gbé kọ́ọ̀lù mi lénìí. Kòfó, o gbé kọ́ọ̀lù yẹn lénìí. Èmi náà mò ń sọ̀rọ̀, Alhaji Rasheed ló ń sọ̀rọ̀. Oníkílè mi ń wá ẹ kiri fún. Kòfó ṣó mọ yọ ọjọ́. Ọ̀sẹ̀ gan la máa pè tí mo ti rí fojú mi kàn ẹ́ last. Ẹ wo Alhaji,
mi mo busy ni mi ráyè. Ní kíni ó dẹ̀ sọ pé òun fẹ́ mi à ń fẹ́ra irú ìfẹ́ olórí burúkú lélẹ́yìí kò fo òun tẹ̀ mí lójú kò fo Ọlọ́run gbogbo agbára tí mo ní ti bá ní kí n lò lé ẹ lórí àwọn tó bí ẹ wá wá ẹtì but mi ní dọ́rú ẹ̀ wò láyé tí màá fi kú láéláé. Alhaji dàbí ẹ ṣì wà lórí nǹkan kan náà a ní kò sí tó jọ mọ́ ẹ gbàgbé ẹ mi ráyè tí yín mọ́ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. kò fo o ní kò sí nǹkan tó fẹ́ tí mo fẹ́ ṣe fún ẹ kémi gbójú bẹ́ẹ̀ kò sí tó fẹ́ fi mí ṣe mọ́ lọ́dọ̀ tó mú nǹkan kan ní sá kò fo ta ló ń tì ẹ́ náà mo kẹrùn kò fo jẹ́ kí mi wá sọ fún ẹ pé tí o bá ní o fẹ́ hùwà yún ẹ pẹ̀lú bí mo ṣe tọ́jú ẹ tó pẹ̀lú gbogbo ohun tí mo ṣe fún ẹ tó bá lọ fẹ́ disgrace mi Ọlọ́run kò fọ́ Ọlọ́run ọ̀pọ̀ ajé gbọ́ màá jẹ́ kó jẹ bàbá ńlá yà èmi mo sọ bẹ́ẹ̀. ẹ̀yin àti tani kí lè ṣe fún tani èmi kò sí ọ̀tọ̀ lè fẹ́ mi ṣe o. kò sí nǹkan tí màá ṣe. bóyá kẹ́ gbọ́ is gone ló ń pè é ó ti lọ ẹ gbàgbé ẹ̀kẹ́ kúrò lórí fóònù fún mi. kí n kó lórí ẹ ló o ti pa fóònù kò fò ní kó lórí aago fún mi jọ. ṣàmàṣà iye yìí tí à ń bọ́ ìṣúná bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé láti ilẹ̀ náà mi ò kó jẹ ẹ máa sáré bá bẹ̀rẹ̀ jẹ́ ìsinsìn owó eléyìí tó ṣe èrò. hello mi ò rán yín nìyẹn jọgbọ́ ọmọ tó bá dẹ̀ bí bàbá ńlá bàbá èrè kó lọ dọ́rú ẹ̀ wò lẹ́yìn mi. Jamiu ti lọ bẹ́ẹ̀. Fowórọ́lá tabaníká dá iná ijó bó ṣe lù Ọlọ́run á sínlé ọmọ ìdẹ́fẹ́ ó fẹ́ tì mí sí nǹkan tí mi ò fẹ́ ṣe. Mò ń gbọ́ ẹ. Àwọn ọjà tata ní ìjẹta. Ẹ kí ló ṣe ti jẹ tata náà ń kọ́? Mo kọ́ sí ibi kan. Ṣoṣọ́pọ̀ gbádùn ṣá. Lọ transfer ìbáyìí sí kò lè gbá fún mi very. Nonsense máa ṣe bí ọ̀rẹ́ bí ẹ̀ ṣe ń kọ́ yín tó. Tó mú pé kí ní èsì. Àwọn ọ̀dọ́ sì wà pẹ̀lú ara. Alhaji! Hold on. Hello, ẹ máa kú déédéé wo yìí kẹ́. Irú question wo ni ẹ pé ṣé Alhaji sẹ́yìn nìyẹn ṣá? Ó dóhùn mi mọ́. Ó gbóhùn èrè ó dóhùn èrè mọ́. Èmi ikú fúnra ẹ̀ tí ń bọ́ mọ́ rìn. Ní kíni? O má forí ọ̀ka ọmú. Kò fò. Ìwọ rò pé o smart ni. Àwa ti smarter kí n tó mọ̀ ẹ́. Àwa ti kọjá smart àti smarter kébi tó mọ̀ wọ̀. Ṣé o fẹ́ gbọ́? Ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfúra lọ́rọ̀ mi. Mò ń dẹ́ ni ní èyí tó já sí pé ikú ń dẹ́ dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkú. Gbogbo idán tó lò fún mi tí mo rọra ṣe bíi tí mo pẹnẹngó tí mo ṣe bí ọ̀dẹ̀ wá ti rò pé ìlà yẹn ti gbé mi dẹ̀ gbogbo ẹni tó bá kọlà ló dẹ̀ ẹ̀yin tẹ́ máa ń bú abẹ́ ẹ̀lẹ́yà wèrè ọ̀pọ̀ inú ẹni tó kọlà ló smart. Ẹ̀gbọ́n mi ẹ má sọ fún mi pé torí ọ̀rọ̀ obìnrin lè ṣe bẹ̀rẹ̀ sí ní ronú báyìí. Mi ò ronú. Ẹ ń ronú náà ń gbà tẹ́ kì í ṣe ẹni tí mi ò mọ̀ mi ò bá yín báyìí rí náà ń gbà tí ó ṣe pé bóyá èèyàn kú àbí nǹkan kan ṣẹlẹ̀ ṣe lọ́ọ̀bù ọmọ ètò báyìí ni. Dẹ́kunlé. Sà. Mo nífẹ̀ẹ́ kò Fowórọ́lá tó pọ̀ jù. Wọ́n fúnra rẹ̀ mọ̀ pé mi ò kì í ṣe ẹni tó ń ṣe ṣìnà máa ṣe léyìí. Ẹyọ kan tí n bá gbámú náà. Ìgbín tẹnumọ́gi ògùn ni. Ó ti tó mi. Mi ò gbàgbọ́ pé ọmọ tó ń pè ní Kòfó ilé ìhùwà tó wù sí mi. Ó jẹ́ kí n bẹ̀rù obìnrin gan-an. Ẹ̀gbọ́n mi, mo understand so òun dẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe nìyẹn.
So pẹ̀lú nǹkan tó wá ṣe fún yín why tẹ́ ṣe sọ fáwọn guys pé kán bá yín treat fọkọ bẹ̀ ẹ là yìí jẹ́ láwọn ọmọ lọ́dọ̀ náà. Kúnlé. Yes now. Ẹni tó bá ṣe nǹkan téèyàn kún ṣeré ẹ jẹ́ kójú ẹ̀ náà rí nǹkan tí ò yẹ kójú ẹ̀ rí. Dékúnlé. Sir. Kán treat fọkọ Kòfó. Yes now ó jalè ní nǹkan tó ṣe yóò gbà yín. Kúnlé. Okun kì í wó ruru báyìí ká dẹ̀ wá ruru. Kò possible. Gbogbo ohun tó ń wò yìí Yorùbá ló ń bọ̀ wọ́n ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ohun tó ṣe ayé ò ní rí mọ́ pàápàá lórí social media tí ó ń lọ lọ́wọ́ nílùú báyìí wọn ò ní rí mistake tiẹ̀ mọ́. Ta ló fọwọ́ lágbá lójú náà máa rí. Ó yé mi láti ṣerú ẹ̀ but I cannot do it. Ẹni tó bá lórúkọ ló níṣòro jù láwùjọ. Ẹ filẹ̀ Ọlọ́run á ṣèdájọ́. No problem. Okay, if that be the case, ṣe lè fẹ́ mi láyè kí mi bá yín handle kéèsì. Wà á handle ẹ̀. Ẹ jẹ́ kí n kàn bá yín handle Kòfó. Wà á handle Kòfó for what? Báwo bí ti báwo? Sir. N fẹ́ gbọ́n kankan. Ó gbàgbé pàbúrò mi ló jẹ́ ní gbogbo èèyàn ló mọ̀ ẹ́ mọ́ mi. Báwo ló ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe pẹ̀lú ẹ̀ ńsìn yìí pé bóyá o fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ tán ni sọ pé mi ni mo rán ẹ̀. No, kò ń ṣe bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ handle ẹ̀. Mi lè ṣe nǹkan tó máa affect yín. Ẹ̀yin ni mo gbójú lé náà tẹ́lẹ̀ tí bá ti affect yín ó ti affect yín. So ẹ máa wọ̀rẹ́ jẹ́ kí mi handle. Tí ò ní pa mí lára. Ẹ̀gbọ́n mi náà ẹ trust mi Alhaji, ẹ má ṣe báyìí. Mi lè ṣe nǹkan kan tó máa affect yín. Mo kàn lè yẹra fún yín díẹ̀ bọ̀ ẹ má wọ̀rẹ́ jẹ́ kí mi handle. Ẹ lè máa ronú báyìí torí obìnrin. Dékúnlé. Sir. Okay, go ahead. Oh, thank you. Thank you. Àṣùṣe ẹ jẹ́ mú nǹkan. Ẹ jẹ́ àmú nǹkan báyìí máa ń mú ẹ̀gbọ́n. Táwa ní ká lọ gbọ́ wọn wá sí ẹ̀ máa lẹ́fẹ̀ẹ́. Ẹ jẹ́ àmú nǹkan. Màá ń dùn ẹ má worry. Ẹ trust me. Òṣì ò ṣe é fi ṣayé. Jẹ́ ọ̀nà. Òṣì ò ṣe é fi ṣayé. Jẹ́ ọ̀nà. Kí máa fòṣì ṣá. Kí máa fòṣì ṣá. Ṣùgbọ́n oru mi láti ní wọ́n ní ayé làbọ́lá ṣùgbọ́n oru mi láti ní kí ó yọ láàrin ẹgbẹ́ kí má fi nira láyé kí ó yọ láàrin ẹgbẹ́ kí má fi nira láyé òṣì ò ṣe é fi ṣayé. Jẹ́rọ ọ̀nà òṣì ò ṣe é fi ṣayé. Jẹ́rọ ọ̀nà kí wá. Ilé tó gbà, mọ́tò tó gbà, àwọn shops tí mo tún kọ́ fún ẹ tó gbẹ́sẹ̀ lé tó rò pé ó ti jẹ lọ ọ̀rọ̀nà ẹ̀bùrú tí mo bá yọ sí ẹ. Kòfó weapons tí mo ní ojú tí bàbá tó bí ẹ lọ́mọ lọ mo ní non-living things weapon mo dẹ̀ tún ní living things weapons.
làwọn boys mi tí mò ń kó káàkiri gbogbo ohun tó rò kó gbójúlé tí máa fẹ́ kàn gbà tipẹ́tipẹ́ wọn àti gbà ṣùgbọ́n gbogbo ló ní àkókò àti ìgbà ó wà nínú bíbélì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àsìkò ìgbà tí ó yẹ kí gbogbo ẹ̀ wọlé òun ló wọlé yẹn ṣé wọ́n rò pé mo rí bí ọ̀nà tí mo bá yọ báwo ni oh sweat àti gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ láàrin bíi wákàtí bíi mélòó kan lébi àgún àti bò ẹ̀ oníbo ni mo ti mọ àbúrò tèmi ní Dékúnlé òun béèrè pé bó ni mo ti mọ ọ̀run ni bẹ́ẹ̀ ni ọ̀run láti mọ́ra so kò nídìí pọ́nmọ bá gbọ́ngbọ́n kúkú ìyá tó bí adé gbọ́ngbọ́n sísìn èní ni mo sin ẹ́ èní I buried you today bá client yẹ sọ̀rọ̀. Okay, so bye for now. Ìpàdé wa tún dárìnà kó dojú àlà ká má pàdé mọ́ ó sì kúrò lórí fóònù mi jọ. Àjọkẹ́ kí ló ṣẹlẹ̀? Àjọkẹ́ Dékúnlé ni bẹ́ẹ̀ ni àṣẹ Dékúnlé onífẹ́mi àṣà Alhaji ló fi sẹ́ẹ̀tì mi. Alhaji ló lu Dékúnlé. Àjọkẹ́ báwo ni ṣé wà. Bẹ́ẹ̀ mọ́mọ́. pẹ́pẹ́ kì í yọ ẹ jáde báyìí. bẹ́ẹ̀ náà ló ṣe máa ń ṣe àwa náà. Dream is coming true. Thank you so much. Ìjíìpù yẹn lẹ mú àbí ti Venza. Ronald. Ẹ káàbọ̀. Èmi ni mo bọ̀. Mami. Kí irú ìyá àgbàlagbà yẹn kó mú ọ̀bẹ kó dẹ̀ fi gún ọkọ ọmọ ẹ̀ pa. Ọlọ́mọ jẹ́ rí nǹkan tí ò dáa. Kí ló try? Èwo ló try kó pass? Ṣé ọ̀rọ̀ try lọ̀rọ̀ tó wà lẹ́yìn? And I kept on saying it. Wọ́n gbé èṣù láyé o. Èṣù ló dá gbogbo eléyìí lẹ́hùn. Ọbẹ̀ tẹ ìdìmú sọ́wọ́. Ẹgbẹ́ yà ń lọ sí court with immediate effect. Ìyá àgbà ò ṣe mistake yẹn kán dú ọ̀ràn ọmọ tí wọn kán wá parọ́ mọ́ra wọn páwọn làwọn olórí burúkú dédé. Ṣé o pray kọ́ ọmọ kún ẹ lọ́wọ́ ni? Ọmọ ọlọ́mọ tó yẹ pé mo ṣe wàhálà lé lórí tó fi lọ Amẹ́ríkà tó fi gbé èèyàn ẹ̀dẹ̀ mú lọ́sọ̀ọ̀kan òrukọ ẹ̀dẹ̀ pa ṣé wọn náà mọ̀ pa. Are you okay? But once we're able to settle some places, ipò mo tún mọ̀yàn ní o. Oríṣiríṣi ògbé kọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ báyìí torí ọ̀lẹ́ wọ́n gbogbo ilé ìbáyìí. Abirù ìdájọ́ wò lélẹ̀ iṣẹ́ àgbàlagbà nínú ẹ̀wọ̀n torí Ọlọ́run. Kí ló dé tẹ́ ń gbọ̀n ṣọ́ ti jẹun? Ẹ wo màmá ẹ dìde aṣara gírí o, ibi báyìí ò ṣe bí tẹ́sí màmá dùbúlẹ̀ àìsàn o. Ẹni tó wà láyé ló ń ṣe kéésù o. Hello. Èmi kò fẹ́ bí ẹni ṣé tòótọ́ nìkan tèmi ń gbọ́. Ṣé bàdájọ́ ti dájọ́ kí ló tún kù? Ó ga ọ̀ Dérayọ̀. Dérayọ̀. Màmá ò mi mọ́. Kí ni ilẹ̀ sọ? Ibi tá a fẹ́ wọ̀ yóò dàbí nípa fẹ́ wọnú ìwò kìíní. You have to be ready. Joey, ìwà ogungan ní gbogbo ogun tẹ́ ń jà ìfẹ́ parí ni. Till the sharing
blows and blows the flowers. Ṣó ti gbà pé a ṣẹ̀dí láti trip kan ni. Tí ara mi ò tí balẹ̀ like me tí get over it. A tún wá fẹ́ lọ sí mi. The last time people make a tent to Amazon bush. In the bush now, we have a lot of zombies. Wá, tó kò fẹ́ pa ẹ́ sá. Tọ́ba pé ìgbèlè kan fọ́ra yẹn kan. Kọ́ máa bọ̀ àwọn ọ̀sá. Ọ̀run tó ń jà bọ̀ kò ṣọ̀rọ̀ èèyàn kan. Wetin dey do ya? Don't tell you say no dey call me Farah. My name na Faramade. And which one be Farah? Mo kàn máa bí sẹ́yìn ò ní table etiquette ẹni table manner. Ẹdìyẹ ti balókun, ara òrò okùn, ara òrò ẹdìyẹ. Àjọkẹ́, jọ kí ni túmọ̀ stunt tó pọ̀ nsàlẹ̀ sínsìn? Mo bèrè lọ́wọ́ ẹ, mo ní kí ni túmọ̀ yẹn? Tèmi bá tiẹ̀ ti di bó ṣe dì tó ké mi, ẹni tó rí tó jókòó tí mi yẹn kan kò yọ kíkí fún. Ẹ wo sísá mi ò lè kí. Ẹ jọ kí ló máa ń ṣe yín lọ? Kí ló dé tó jẹ́ pé ara yín ò kí n balẹ̀ nà? Bẹ́ẹ̀ ni, ìjọ́ wo lẹ bọ́ lọ́wọ́ Alhaji nà? Tẹ́tí ń sáré gbẹ́ lómi kiri. Ọjọ́ wo? Àjọkẹ́ so, ìsìn báyìí, o ti wà ní position láti máa sọ fún mi nígbà tó yẹ kí n gbé èèyàn, àbúgbà tó yẹ kí n wà pẹ̀lú ọkùnrin. No, àtijọ́ wà bẹ́ẹ̀ àbí? O ti ń gbàgbé àbí ó ń rú ẹ lójú? O ò rántí pé ẹ̀gbọ́n ẹ ni mò ń ṣe àbí? Sísá mi mo rántí. Mo mọ̀ pé jù mí lọ, mo mọ̀ pé ẹ̀gbọ́n mi lè jẹ́. Àmọ́ tó bá ti di ọ̀rọ̀ ọkùnrin báyìí, ẹ máa ń ṣe bí ọmọdé ni. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ ṣọ́ fún mi pé bọ̀bọ́ tí mo rí nsàlẹ̀ yẹn, ẹ̀ṣẹ̀ pàdé ẹ̀ ni. Ọ̀bọ tí mo dẹ̀ ń wò yẹn, ó ju ẹni tí ò ní class rárá. Lẹ́nu tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Àjọkẹ́ lẹ́nu tiẹ̀. Ìwọ lè design ẹni tó ní class àbí ẹni tó ní standard. Fún èmi ẹ̀gbọ́n tiẹ̀ àbí? Mi ló jẹ́ bẹ́ẹ̀ ro. No, mi lẹ́jọ́ bẹ́ẹ̀ ro. Èmi ni mo fà á. Mi mọ̀ àti mo bẹ̀rẹ̀ sí máa take opinion ẹ̀ láti máa act on it. I know what to do. Nonsense. Èmi. Babe, má bínú jọ̀ọ́. No, fine. Are you good? Who is she? Àbúrò mi ni. Are you serious? Yeah. So why do she want to introduce me to Kinky Dada? Introduce her to Tani. Well, forget about her. You need to MB me. I'm upset right now. Don't bother about her, please. Kí ló ṣẹlẹ̀? Àbúrò mi. Kó máa sọ fún èmi. Nígbà wo mo lè gbọ́kùnrin wálé, ìgbà wo ni mi ò lè gbọ́kùnrin wálé. Can you imagine that? She's right. She's right. Kí ló mean pé she's right? How? She is. Ilé ẹ̀ la wà yìí náà. Kò ṣe ilé mi. So ilé mi ló yẹ ká wà kí mi àti ẹ ti máa ṣe orun kan tá a ṣe kò ń ṣe pé kí n jókòó sínú ilé ẹ kí n máa smooth ẹ káàbùrú ẹ dẹ̀ bá mi bẹ̀. So she's right. Babe, ìgbà tí o wá gbé lu nǹkan. Káró ṣọmọdì káròdì máa ṣọ kídìí ṣáà má ti gbófo. Ohun tó ṣe pàtàkì sí mi ni pé kémi àti ẹjọ́ wà. And that's it. Òun yẹn kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀, òun kọ́ ló sanwó lé, kò sanwó ná, kò san tómi. Ọlẹ́yọ̀ ni, ó délé ó bẹ́bà kó mọ́ yìí. She can't tell me what to do. I get it. Exactly. But I only like to take it easy pẹ̀lú ẹ. Ṣé o ṣe àwọn okay? Fẹ́ bóyá kí n lọ kí. Oh, please. Jọ, torí tọlọ́run. I say leave that girl. No, tó bá jẹ́ mọ́mì ni mo bá ṣe mo ṣe máa wà bí mo yẹ jókòó. No, ní jókòó wá dọ̀bálẹ̀. Na bóyá ó fẹ́ kí n dọ̀bálẹ̀ fún wọn. Àní small lele fi le ṣe àbúrò mi dọ̀bálẹ̀ fún ta ni. Òun ló máa wá kí ẹ properly. Ṣé ó ti yẹ tó bá ti yá? Don't worry. So ò ní jẹun. Ìgbà mi o. Kí ló dé? Okay. Bóyá tó bá wá tó bá dáná mo ṣe lè jẹun. Oh, please. Don't do that. Mi tẹ́ fẹ́ gbọ́. Fi mi lẹ̀ má tẹ̀ dárúkọ ẹ̀ for now. Okay.
Ó rọra ná mọ̀mọ́. Mo má dárúkọ ẹ̀ for now. Thank God you know. Are you gonna eat something? No, I'm fine. Sure. Apoti piece it off. No. Mo kàn try láti kí n lè fi pé okay lé ni mo wà, but for now, ẹ̀rù ń bà mí pé. Ẹ̀rù ń bà wọ́. Àná ni. You don't get. Ọmọdé yìí lásán, ọmọdé yìí. Sọ fún yín. Sọ fún mi. 20 million. 20 million. Bóyá 20 million pẹ̀kún dẹ́kúnlé ní. Kò ṣe yẹn nìkan. Ọjọ́ 3 million, ọjọ́ 4 million kó lóun fẹ́ lòun àdápadà. Gbogbo property mi ni mo gbé fún báńkì tí mo fi gbowó. Gbèsè dé. Àǹtí mi gbèsè ti dé, wàhálà ti wà. Sí kankan mọ́. Sí kankan mọ́, gbogbo mi lọ ti gbà. Tí mi ò mọ̀. Tí mi Alhaji ni sọ. Mo sọ fún yín. Gbẹ́bẹ̀rẹ̀. Gbogbo property mi mo fi dúró. Dọ́kúmẹ́ǹtì báńkì mo fi dúró. Ẹ dẹ̀ sì lè pàdé o. Ẹ̀gbọ́n mi à lè pàdé mọ́. Láìláì ẹ máa pàdé wọn àsọ̀rọ̀ ó kéré ló jẹ́ kó sọ bẹ́ẹ̀. Ẹ máa pàdé lọ́rùn. Okay. Wájú ọjọ́ alẹ́ ni. Lọ́jọ́ alẹ́ pátápátá kì í ṣe é sìn yín. Ẹ sà, wàhálà wà. Kí ni wàhálà tó wà? Ẹ ṣe tí n bá sọ fún yín pọ̀kan mi balẹ̀ mú parọ́ ni. Kí ló dé? Because ẹ mọ̀ pé sí àwọn ọmọ igun. Báwo lọ̀rọ̀ yóò ṣe ní dọ̀rọ̀ ọlọ́pàá? Báwo ni o ṣe ní jẹ́ pé at the end of the day owó tó yá ń báǹkì wọn máa sọ pé wọlé sákàǹtì wọn máa ní kàn arrest mi. Ìyẹn ló kéré jù. Kò sí union kan láyé, especially union tó bá ti jọ mọ́tò ní mọ́tò. We are very very close to the police. Àwọn police náà they were very very close to us. Okay. Then you ask me why? Why sir? Security la méjì. Bẹ́ẹ̀ ni nílùú èèyàn tó dá ní police àwa náà dẹ̀ dá. Àjọ dá síra wa ní gbogbo bẹ́ẹ̀ ni mo ti block. Oh, thank you. Tó bá gbé ọwọ́ kó lọ́dọ̀ IG lókè lọ́hùn. Àbá mi bẹ̀ ọmọ pèdè ni mo ṣe. Ẹ máa gbàgbé láti sọ fún wọn pé ó jájá. Mo ti sọ yẹn. Thank you sir. Thank you sir. Thank you sir. Thank you. Máa ṣọwọ́ fún ẹ. Thank you. Ẹ̀gbìn lójú báńkì wo ló? Ibi báńkì ẹ̀yẹn náà ṣì ní. Ọ̀hún náà ni ẹ ṣe sí mi sir. Kò tí bá fún ẹni kò gbà o. Mo jẹ́rìí oníbẹ̀yìn máa ń dà sí mi. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Ẹ̀mkẹ́mkẹ́. Léyìí tá a rí ọlọ́dọ̀ mi lónìí, ṣé ò wá sí? Dákun sẹ́sẹ̀ ń bẹ ni pé mo ti rọ́ọ̀rẹ́ mi ó tó jọ́ mẹ́ta o, mo sì ní wá bẹ̀ ọ́ wò. Ẹ̀yin sọ mọ̀ pé bá a bá déédéé réwú lọ́sàn-án, àfi ká sì jẹ́ kí. Ọ̀dà orúlé mú mi mo ní. Ẹ̀yin wọlé wọ̀nyí, yóò dáa fún yín, ẹ̀ sùn rírì. Sọ́ọ̀n tọ́jú ìyàwó rẹ̀. Mo tọ́jú ìyàwó Èmi ló ṣe yín. Sí ò sí kọ́kọ́ kó sí yín lójú ni. Kí ló ṣe yín lójú? Wọ́n ní ṣé nǹkan kó sí ọ lójú, ẹ̀yin ó lè jẹ́ nǹkan kó sí lójú ni. Nǹkan lè kó sí lójú. Mo mojú yìí. Mo mojú yìí. Ìyàwó mi ni. Bẹ́ẹ̀ ni ọkọ mi rè é. Ọkọ rẹ̀. A sì nífẹ̀ẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni dáadáa. Mo mọ̀ náà. Wọ́n tara wọn jẹ. Kí ni? Ẹ̀yin wọlé wọ̀nyí. Ṣé ẹ̀ ń lọ ibi kan tí yín àrẹ? Bẹ́ẹ̀ ni. Ẹ lè mọ́ ọ lọ. Wọ́n ti jẹ wọ́n lọ. Nígbà tí wọn kàn jú. Ẹ mọ̀ ṣe. Yóò bí nǹkan sí. Pẹ̀lẹ́ o. Alani. Alani. Kí ni sí o? Kò lè yí o. Kò lè yí o. Ẹ̀yin Alani wá. Ṣé ìsepọ̀ fẹ́ nílò ìtọ́jú báyìí? Dúnà tọ́mọ ń fi lè rí pé ọ̀n ṣẹ́jú pínpín. Ọmọ tún lọ tán. Ọ̀nkẹ́ ọlọ́run rẹ́rìn sẹ́rìn rẹ̀ abẹ̀kú. Tó bá mọ ohun tí mo rí ẹni gbẹjú lẹ́rù bá ọ̀rẹ́ tí mo rí tó bá rí tí mo rí ni. Ẹ̀yin Alani. Ìwọ gan ti gbàbọ̀dé ọ gbàbọ̀dé fún mi. Lọ́nà wo? N tó ṣe kó lọ ṣe ọ gbàbọ̀dé. Ṣé ìwọ ò rí pé ọmọ òun àtọkọ rẹ̀ ni wọ́n jọ wà wọ́n sì àjọ wà nù wọ́n ń lọ mọ́ra wọn wọ́n ń ṣèṣe wọ́n ń sára wọn jẹ wọ́n ń fẹnu kẹnu ọ̀nsẹ́jú pínpín. Mo rí. Wo mọ́ bá ń lójú jẹ́ ládùúgbò yìí o. Ẹ mọ ló ń gbà náà. Ọlẹ́ máa wá lọ. Wọ́n mọ kíni. Mo dó irọ́. Bàbá tá a mọ̀ ń tọ́ ni. Béèyàn bá tọ̀ yọ dẹrùn nídìí. Wọ́n bá kó sọ́wọ́ gbé. Wo àwọn ọmọ òde wo yìí. Àdàbà ọmọ náà ní àǹkúgbẹ̀. Wọ́n náà ní ẹnì kankan. Wọ́n kú ọmọlẹ̀ tasọtasọ. Mọ́ lọ. Ẹ̀yin wo. Ẹ̀yin wá bá ń wá ẹ̀wà wá àti gàrí. Kí má fi nira láyé.
ṣe fi ṣayé. Lèmi tí mo rò pé mo ti jẹ lọ, tí gbogbo nǹkan ti ń bọ́ sójú ẹ̀ fún mi. Àṣetógún má jẹ lọ, ọgbọ́n máa ń jẹ bọ́ ni. Ẹ̀sìn wá dépò. Ibo ni mo ti fẹ́ kókù? Ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀? Ìlérí mo ti fẹ́ gbà. Jésù. Ibo ló kù sí gangan? Kí ni mo fẹ́ ṣe? Kí ló kù báyìí? Ọjọ́ àgbà rẹ̀ ó sàn jẹ ẹ̀yìn àgbà lọ, àwọn àgbà náà ló máa ń sọ. Jẹ́ kí n tàn rere pa láyé mọ́ á. Jẹ́ Kola fi lé mi ṣe ibùgbé. Jẹ́ kí n rí tàn rere pa láyé bí. Jẹ́ Kola fi lé mi ṣe ibùgbé. Jẹ́ káyé mi kí n rí gbà lọ. Jẹ́ Kola fi lé mi ṣe ibùgbé. Oyè ayé tí ó yẹ nìkan. Fi mí sílẹ̀ jàre. Bí mo ṣe ń sọ lọ, mo ní Ọlọ́run ló fi ọ̀rẹ́ mi ṣe gàrí tíra mi. If not, ṣé ojú títì ni mi bá máa sùn? O kàn ní kí n má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ni. Ìwọ náà wà tìgbà tó ti promise mi pé o máa dágbálé fún mi. Alọ́lá rí àràbọ̀. Are you sure? Ó dáa o, a máa sọ pé ẹ sọ bẹ́ẹ̀. Ẹjọ́ fún mi few minutes máa pẹ́ padà. Kí ni kò tẹ̀ ṣe báyìí fún? Sister mi, kí ni ò bá ṣẹlẹ̀ tó fi máa jẹ́ pé máa ronú pé ẹ fẹ́ gbẹ̀mí ara yín? Kí ló tún kù? Kí ni n bá ṣe? Wo Ọlọ́run ló ní kémi ti ẹ̀rìn sásìkò, nǹkan tá à ń sọ yìí kọ́ là bá máa wí. Sísá mi, ọ̀rọ̀ ẹkún kan ló wà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí Ọlọ́run ọba tó wà lókè yìí kò lè ṣe nǹkan báyìí kó má fààyè òpin sílẹ̀. Àwọn tí wọ́n wá sí ṣọ́ọ̀bù yìí, ṣe bẹ́rù ṣọ́ọ̀bù wọn gbà, wọ́n dẹ̀ gba mọ́tò yìí. Ètè jẹ́ máa dúpẹ́ pé gbogbo nǹkan tí wọ́n gbà yìí ó ká owó tí wọ́n sọ pé kẹsàn-án. Kò ń ṣe pé wọ́n ní ká máa lọ ṣe wàhálà pé ká ṣe wá sanwó mi. And the next thing ni pé kí ẹ máa ro nǹkan tẹ̀ ń ro ikú dáa. Lẹ́yìn kẹ́ ṣara gírí, just start again, praise yourself up and start all over. Ọkàn ń sọ bẹ́ẹ̀ ni, ọkàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni, kò yí sí bẹ́ẹ̀. Ó mọ̀ túmọ̀ kéèyàn ti jẹun rí kó máa jẹ egun ni. Ó mọ̀ túmọ̀ kéèyàn ti lówó rí kó máa wà nímọ̀. Kí ló kù fún mi? Gbogbo nǹkan tí mo gbójúlé lọ ti gbà lọ́wọ́ mi. Where do I want to start from? Sister,
ibi kan náà lè ti máa bẹ̀rẹ̀ nǹkan tẹ̀ ń sọ yìí mo mọ̀ àmọ́ kò wá ń ṣe èyí tó jẹ́ pé ẹ máa lọ ronú pé ẹ fẹ́ lọ para yín nǹkan tó wà nílé yìí ò lè ìkóyà jẹ́sí ọlọ́run tiẹ̀ ní jẹ́ kẹ́ kú ọlọ́run ní jẹ́ kẹ́ kú torí mi mú nǹkan tí ó ṣẹlẹ̀ ń sì tí ẹ ti ronú pé ẹ fẹ́ lọ para yín ẹ jọ ní ìsìn tí ẹ bá para yín sí ibo lẹ fẹ́ kí èmi wà ibi nìkan ni màá wà bíbá ibo lẹ fẹ́ kí n fojú sí ibo lẹ fẹ́ kí èmi gan ti bẹ̀rẹ̀ báyìí ìgbà tí mo fi lọ para wá sí tó fẹ́ fẹ́ mi sílẹ̀ ibo ní kẹ́mi ti wá. Ewu Ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ ò tí kúrò nídìí ara. Ọjọ́kẹ́. Ó dá chicken náà má bàa yín sunkún ní báyìí. Ó ti tó. Apoti wura. Ibẹ̀ láṣírí ọlá. Kò gbọ́dọ̀ sọnù. Kò gbọ́dọ̀ sọnù yé. Ó já wèrè ni. Ìgbọ́nà bẹ̀rẹ̀ wèrè yẹn. Kí ló fẹ́ fà yẹn? Ẹ ní sùúrù, wọn náà ní sùúrù. Mi ò láìkí ọ, bàbá mi ṣeré eré yẹn mọ́. Àlàkẹ́ kò yẹ kó o sáré gbà lójú bá wọn. Kó o bá má gbà lójú lẹ́yìn owó náà kí o ṣe yàn fún un. Kí ló dé tó ń ṣe bá wọn láìsàjà láìsòkù kọ. Ọkọ̀ nǹkan lẹ́jẹ̀ àmọ́ wọ́n lé díẹ̀. Ojú mi lẹ́jẹ̀. Nǹkan lẹ́jẹ̀. Ẹ ń ṣòṣì, ẹ ń ṣe òṣì. Tájà bá ń sinwin kó ya mojú olówó ẹ o. Má bá mi dánwó èwò mọ́, mo sọ fún ẹ o. Má bá mi dánwó mọ́ o. Mi ò fẹ́ o. Má bínú ṣe yín o. Kí ni mo ṣe tó fi jẹ́ pé n tó kọ̀ ní pé kò gbà mí? Kí ló ṣe ń tọ́sí ò dá o. Mo rántí dáadáa pé ó máa ń pọ́n mi lé tó máa ń mú. Ní kòtìkòtì ní ọ̀ níbo ní ti ń pọ́n ọ lé. Gbogbo wa náà la mọ̀ pé bí ti máa kanra mọ́ ọ ní àyín náà. Wo Àlàní iṣẹ́ rẹ pẹ̀lú àwọn obìnrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń fún mi ní ẹ̀dùn ọkàn o. Mo ń sọ fún ọ o. Mú ká ilà ọjọ́ tètè dì mú. Tètè dì mú kẹ́ wá nǹkan ṣe sí. Tètè tẹ̀lé nǹkan ẹ o. Ó ní ìdìbò sọ àwọn wèrè méjì ọba ṣe rí. Kò gbọ́kọ̀ gbù. Àwọn wèrè méjì. Àwọn akóṣìbérò. Orí ẹ ló burú. Ló ṣì. Ẹ̀yin Àlàní. Ọ̀rọ̀ rẹ mà ti débi tí ń dẹ́rù bà mí. Ó dàbí ìgbà tó ṣe pé nǹkan kan bẹ nínú rẹ tó ò sì sọ. Sọ wá fẹ́ gbọ́ yóò sì wà àwọn mi kó sọ fún mi. Sọ mọ̀ pé iye kan alábàáhùn náà kò ju mẹ́ta lọ ìjàpá yánníbo àti rere. Èmi rẹ̀ iná sì ni Elédùmarè ló sì kẹta wa yóò dàkọ sọ tí n bá ń gbénú rẹ̀ fún mi. Bukaila, òótọ́ ló sọ. Inú mi ò dùn, nǹkan sì ń ṣe mí. Àìbánigbé ká má mọ ni. Àmọ́ ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ bí ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ ni kí n lówó. Yóò sì wá jẹ́sẹ̀. Wọ́n ní bọ̀rẹ́ mi bá jọba o. Èmi náà ò dọ̀rẹ́ ọba nu. Níbi kó olówó gan ni ìdùnnú tèmi. Lóòótọ́ tiẹ̀ ni. Mo mọ̀ pé kí n lówó lódún ọ̀nà torí mo rí bọ́ ṣe dúró tì mí. Tó dúró tì mí gidi gbogbo tí mo fẹ́ lọ ń bá mi fẹ́. Níbo mo ti dúró tì ọ́? MK, ojú àlá mi ni. MK, mo ní kíní kan owó ni. Obìnrin sì wá ń dùn mí lọ́tún wọ́n ń dùn mí lọ́sì. Mo wá ń jẹ ayé yìí. Àwọn ibi tí mo ti bá rí ọdún. Ó wá dúró tì mí. Ọ̀sẹ̀ fi mí lẹ̀ ń gbogbo gbà náà. Ó wá bẹ̀rẹ̀ sí ní pọ́n mi lé. Sọ wá rọ́ máa làkẹ́ yìí. N ló dùn mí jù fún. Ọmọbìnrin ó fẹ́ràn mi débi pé ó di aríjàgbá fún mi. Débi pé téèyàn bá bú mi yóò bú. Níbi Àlàkẹ́ nífẹ̀ẹ́ rẹ ni. Bẹ́ẹ̀ ni béèyàn bá bá mi jà yóò bàjá. Lálàkẹ́ o. Ó yà mí lẹ́nu tó ṣe wà ń ṣẹlẹ̀ báyìí ní ìsìn nígbà tí mo wá jí tí mo wá bára mi pé wọn ò lówó. Ó ju gbé lọ fún mi o. Dúnà ṣé kì í ṣe pé lójú àlá rẹ o tún bá ìyàwó Àdìgún ní nǹkan pọ̀. Wo Mukaila ọ̀pọ̀lọpọ̀ ní tá a bá sọ̀rọ̀ débi òrùka fún un ó ju ibi tó sọ̀rọ̀ sí wọn lọ àmọ́ ṣe ayé jẹ́ o. Ó ju bẹ́ẹ̀ lọ ọjà sí pójò tọrọ tí ó tètè dànù Ọlọ́run ló mọ iye ẹni tí ó panu. Ó ṣe rí nù òwe tó pa òun lágbára díẹ̀
torí tá a bá ní ká kẹrù inú ẹrú ó bàjẹ́ o. bẹ́ẹ̀ni mo bà nǹkan jẹ́ ẹ mú ké mo bà nǹkan jẹ́ àmọ́ àdúrà tí wọ́n wà bẹ́ẹ̀ ohun tí mo fẹ́ kọ́ ṣe fún mi rè bó o ní àlá mi yóò ní ó ṣe wá mú ìṣẹ́ mo fẹ́ dolówó bó o ní mo ṣe fẹ́ lówó ń padà. o ṣeun ọ máa fi gbogbo ìgbà bẹ Elédùmarè tó dá ọ sáyé ni o ọ sì mọ wípé àwọn ìtọ́dá nínú àlá rẹ o kọ́ mọ́ wá sí ìmúṣẹ o àwọn ìtí ọ̀dà nínú àlá rẹ tó lè ṣekú pọ̀ tó lè kó bọ́ tó lè kóyà jẹ ọ́ tó lè dà ọ́ lọ́nà rú o wípé ẹ̀yìn k'Elédùmarè ò má jẹ́ yín ò wá sí ìmúṣẹ inú ayé rẹ. ọtí ẹ̀yẹ kọ́ wá sí ìmúṣẹ Elédùn ọtí ẹ̀ ní jẹ́ wá torí n tó gbẹ̀yìn mi lójú àlá òun kò gbọ́dọ̀ gbẹ̀yìn mi lójú ayé. ìwọ lọ sọra rẹ wọ́n lọ sọra rẹ bí wọ́n bá ń gbọ́ ọ̀gá tí ń yọrìn ikú ń pa o bìlìntà sí ọ̀pọ̀lọ́ tí ń jọra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ìwọ lọ́ọ̀ ní jọra rẹ̀ mọ́lẹ̀ ìwọ lọ́ọ̀ ní tẹ̀lé ayé bàṣàbàṣà bọ́ ọ bá lówó. ìwọ náà ló lùmọ̀ràn mi ìwọ náà lọ́mọ ń gbà mí mọ̀ràn. ọ̀rẹ́ yìí ọ̀rẹ́. mọ̀ sáyé jẹ o. mọ̀ sì jẹ lójú ayé o mọ̀ sì jẹ lójú ayé o. mo ti kọ́gbọ́n torí n tó ṣẹlẹ̀ sí mi lójú àláhùn kò gbọ́dọ̀ padà ṣẹlẹ̀ lójú ayé. ọwọ́ bà mí ké. ọ̀dọ̀wọ́ rẹ̀ ọwọ́ gan ọkórìíra mi ọkórìíra mi tí ó pọ̀. ọ̀dọ̀wọ́ rẹ̀ ń gbà náà. Apoti wura. Ṣèyí Olúwaṣèyí Ṣèyí kí tún ni gbogbo eléyìí nítorí Ọlọ́run níbo ló ti rí àpótí ṣé bí mo ní kó yé máa fi gbogbo nǹkan ṣeré mọ́ Olúwaṣèyí I told you ṣé ti bá nù ẹ̀yìn sí wọn ni sọ pé bóyá mo burú ó yá gbé kúrò níwájú ẹja rẹ torí mi mọ bí tó ti rápótí. mọ́mí Ṣèyí kí ló tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹ̀yìn àtọkọ mi báyìí torí ọkọ yín ò gbọ́ràn ẹ wo nǹkan ẹ ti mọ̀ pé gbogbo nǹkan tó wà ní compound ní Ṣèyí máa fẹ́ fi ṣeré mo dẹ̀ máa ń bá wí ẹ wá àpótí yìí ń ṣe mi mọ bí tó ti rí mi mọ bó ṣe wọlé mi mọ bó ṣe wà pẹ̀lú ẹ̀ mo kàn ń wá kiri mo rí pẹ̀lú àpótí ẹ̀ imagine kí la fẹ́ pè é nítorí Ọlọ́run. ẹ̀yin náà ṣàmọ̀ àwọn ọmọdé kò sí nǹkan táwọn ọmọ kéékèèké ò fi ń ṣeré ẹ fi wọ́n sílẹ̀ mi ò láì bẹ́ẹ̀ ṣe ń pariwo mọ́kọ mi lórí èmi ò láì o my baby. ọkọ mi ẹ̀yin náà ẹ máa bá wí gbogbo àpọ́nlé máa bá ṣeré. don't mind the money. I want to play with this. I will take it for you. You come to our room. ṣé ẹ ti bá wí bẹ́ẹ̀ yẹn. Kí lẹ tún fẹ́ kí n ṣe. ó dà mo ti gbọ́ kò sí wàhálà. Torí ẹ dé o ìgbà ilé bàbá bẹ̀rẹ̀ sí ní ọmọ tí àpá wọn máa wà lára ọmọ ẹ jọ ti gbọ́ yín. ẹ bá sọ̀rọ̀ sọkọ mi o. I'll see you later, yeah? Yeah, go with your mommy. Ṣèyí yeah, let's go inside come Jare let's go ó ń gbọ́ràn má jẹ́ kí inú ẹ o. mo ò rí pẹ̀lẹ́ kí ló gbé dání. ṣebí kíní tí mo gbà lọ́wọ́ Ṣèyí ń tà ń sìn ni ìgbà tí mo rí tó ń sunkún tí mọ́mí ẹ̀ ní kó lọ sọ́nà ló bá ń sunkún báwo pé ó jẹ́ ń bẹ̀ tọ́jú ẹ̀ tó bá ti fi ṣeré kó padà wá gbé. ṣé ti rí ìwà àtàwọn kéèké ẹ̀rí ẹ̀kọ́ máa parí ni. Àbí o ẹ̀ pé Jésù sọ wípé ẹ jẹ́ kí ọmọdé kọ́ wa. Wá gẹ́gẹ́ bí Jésù. Rárá o àwọn ọmọ ẹ̀mí mi. Ó dáa ó ti ẹ̀ rí kí n má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ nítorí pé wọlé yìí ló jẹ́ kí n tiẹ̀ kàn wà trigger towards the treasure box tí wọ́n sọ fún wa tí ẹ̀ka wá tí mo really feel pé need wà fún. treasure box kí ló ṣe treasure box. nǹkan tí mo sọ ni pé tabakọ̀ tí ẹ̀kan lè wá ń sìn tọ́lọ́mbà fún wa. sista mi abẹ́ ti gbàgbé nǹkan tẹ̀sán ọjọ́ sí ni tẹ́ni pé ẹjọ́ ibo ni grandma ti fẹ́ ríro nǹkan tó wà very important bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa tọ́jú tó máa jọjú ṣé mo gba tádẹ̀ tí sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ẹ̀dẹ̀ ti sọ pé ẹ ti pa ogbó mọ́ra àtẹ̀mí mi ò tiẹ̀ rẹ́dí mi ò tiẹ̀ fọkàn sí wọn láti wá nǹkan bẹ́ẹ̀ nìkẹ́ni. kí ló ń jẹ́ wọn pa mọ́ra ẹ̀ jẹ́ ń jí báyìí let's look for it because láàrin mi àti ẹ̀ I feel that níbi a ṣe wà báyìí lẹ́yìn pé ó kàn wọ́n lọ́run nù láì kó ṣe miracle kò sí nǹkan kan àmọ́ tá a bá make effort tá a wà lọ tọ́lọ́run bá fún wa rí bóyá àti ẹ̀ fi bẹ̀ feel good kéèyàn bí happy kéèyàn náà lè rí nǹkan ṣe bó ṣe wà yìí tó pè é ní. sista mi lóòótọ́ miracle mi ló máa lè wọ́pọ̀ àmọ́ ẹ wo since tẹ́tí lẹ́ẹ̀lẹ̀ wa lọ́wọ́ tèmi wáyé ẹni gan rẹ́dí àti wa. mo ṣe fẹ́ lọ kúkú yẹn lọ́tọ̀ ni.
ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ́nsìn nígbà tẹ sọ́ngbà ìgbà tẹ̀yìn rẹ́dì ẹ̀ lé ẹ̀ rẹ́dì ẹ̀dẹ̀ tí wá rẹ́dì ń sèmi náà ṣẹ̀ṣẹ̀ máa lọ rò bẹ́ẹ̀. tó bá ti yá kò ń pẹ́ mọ́ ó dá mo tún gbọ́. ṣó máa jẹun. kí lẹ sí. máa kàn wọ́n kankan wò rí dánwò. lójoojúmọ́ kò sí ráìsì àti tọ́kì. níbo ló fẹ́ rí. Sọ́ọ̀sù sínú kiri ní báyìí. Kọ̀mọ̀ sápòtì wúrà mi. Ṣé olórí ibú rẹ ti wá lọ sọ àpótí wúrà mi nù ní báyìí nísìnyí? Wúwo lòun èèyàn ṣe é ṣe báyìí. Ó ṣe wá yọ olórí ibú tó fẹ́ fún ibú tiẹ̀ tó fẹ́ fi kó bá tẹ̀mí. Mo lọ sàpótí wúrà sí nísìn dákun pẹ̀lú gbogbo ìdààmú mi ẹlẹ́dàá mi ó fi ìyà jẹ ọ́ ẹlẹ́dàá mi ó fi ìyà jẹ ọ́ bó ló lọ ní. Báwo ni ọ̀rẹ́ mi. Sẹ́mi wo dákun àpótí wúrà tó gbé ní mo torí rẹ̀ wá dákun ṣàánú mi ìyà yìí pọ̀ jù. Sìgá àgbẹ̀bọ̀ sọ̀rọ̀ sìgá mo lápótí wúrà kò lọ́wọ́ báyìí tí wọ́n máa ń ju owó sí. Àpótí wúrà mo ní dúró mo mọ̀ bí tó wà. Sùúrù dúró dáhùn wínú o ṣeun wo. ìyá àgbà. Ọmọ alára, ọmọ ajérò. Ìyá àgbà, kí ló dé tẹ́ ṣe fi wá sílẹ̀ táàrin lójijì? Ikú òdòjọ́, àrùn òdòṣù, kò sẹ́ni rí kúngún solókùn, àti pé àìsàn rẹ̀ èrò ayọ̀. Bó pẹ́ títí àlejò òrùlé èyí tí mo ti ṣe láàrin yìí ti tó ẹjẹ́ ń lọ sinmi. Wò ń tẹ́jẹ títí ọjọ́ ayé yìí mo ti filẹ̀ fún yín èyí bẹ́ẹ̀ bá mọ̀ ló tẹ́ lò dáadáa. Ṣé àpótí wúrà? Bẹ́ẹ̀ ni. Àmọ́ ìyá àgbà a ò rí i. Bójú bá farabalẹ̀ á rí mi torí ń tẹ̀ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò yín o. Àpótí wúrà ibẹ̀ láṣírí ọlá àpótí wúrà. Ohun tá à ń wá lọ sí Sókótó Ibẹ̀ láṣírí ọlá. ó wà lápò ṣòkòtò. Kí ló mean by that? Kò gbọ́dọ̀ sọnù yé. Kò gbọ́dọ̀ sọnù. Kò gbọ́dọ̀ sọnù yé. Èmi tí mo sùn lọ sùn lórí lọ́wọ́ báyìí. Kí ló ṣe ẹ́? Ó kò fẹ́rẹ̀ mi díẹ̀ ni. Ibi black gate yẹn. Ẹ wọlé ọ̀dọ̀ wa ni. Ẹ parí. Wà á ṣe tó nìyẹn kẹ́mi. Ṣebí lady tí mo bá rán aṣọ yẹn ni she complains a lot ẹni tó jẹ́ pé òru ọ̀gànjọ́ báyìí ni mo fi bá rán aṣọ tán ó ti sọ pé nǹkan báyìí ṣe o nǹkan báyìí ṣe o. Ṣé kìí ṣe
Sister Doyin. Òun náà ni. Mo máa manage wọn ni customers. Ẹ wọlé. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán. Sis, Shera aṣọ yẹn, mo love it. I love everything about that clothes. But ẹ mọ̀ kan, ó fún mi gan. Mi ò lè mí gbé kun mi wá yọ síta bọ̀bọ̀bọ̀ ni. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wá nǹkan ṣe sí. Ẹ ṣé ẹ tẹ́ lè manage ẹ díẹ̀ kẹ́ fi lọ bí tẹ́ ẹ lọ. Tẹ́ bá dẹ̀ dé máa bá yín readjust ẹ. No. Ẹ jọ̀ọ́ kò ṣe é wọ̀. Mi ò ní lè mí. Ẹ fẹ́ jẹ́ kí n dé party kí n má jẹun. Irọ́ ẹ bá mi wá nǹkan ṣe. Ẹ jẹ́ sáré ṣe. A bá yín adjust ẹ ṣe má bẹ̀rẹ̀. All right, ma. Ẹ jókòó. All right. Ẹ ṣé. Kí ló yẹ tí bọ́ọ̀sì ń tẹ̀lé mi káàkiri gbogbo bí ti bá lọ? Box wo ni? This box. Ele irọ́ ṣe èyí tóun máa ń bá ṣeré màá ló lè ṣeré lásán lè. Sis, lè understand nǹkan tí mo sọ. Ṣé rí this particular box? Mo lọ ìlú wa, mo dẹ̀ kó fruit sínú boot níjọ́ yẹn. Kò gbọ́dọ̀ sọnù, kò gbọ́dọ̀ sọnù. Ohun tí a gbà fi ń jẹ̀kọ́, abẹ́rẹ́ lọ. Àṣírí tẹ́lẹ̀ kankan lẹ́mọ̀. Wèrè yẹn mú fruit kan and I'm very sure pé wèrè yẹn ló máa fi box yìí síbẹ̀. Ìgbà tẹ́gbẹ́ dẹ̀ máa délé tí mo rí, mo dẹ̀ sọ fún gate man pé kó lọ sọnù. Èmi wàá mọ bó tún ṣe débí o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Níbo ni ìlú yín? Abánikọ́ndá. No. Kí ọ̀dọ̀ ẹ̀bọ̀ láti gba ìgbẹ́yìn sí ìfẹ́. Jẹ́ kí n rí tàn rere pa. Láyé mo wá. Jẹ́ Kola filẹ̀ mi ṣe wúwe. Àjọkẹ́, ìwọ àtẹ̀gbọ́n rẹ kò fòrọ̀ láì mọ̀ jọ mí lójú. Òótọ́ ni pé ká bí ni kò tó kéèyàn tún ra rẹ̀. Ẹ padà rí àpótí wúrà yìí. Ẹ wá wo bó ṣe rìn. Ó wá rìn. Ó tún wá padà dọ́dọ̀ olóhùn. Ẹlẹ́dàá ìyá mi ò sùn. Títóbi rẹ Olódùmarè. Títóbi rẹ Olódùmarè. Ẹ̀gbọ́n mi tó o ṣeun. Àbíamọ lọ́jọ́ tó burú. Àbíamọ lọ́jọ́ ogun le. Kò sùn lóòótọ́. Bí bẹ́ẹ̀ kọ́ àpótí wúrà yìí bó bá kú sọ́wọ́ lọ́wọ́. Ìtẹ́gbọ́n mi sì fi ṣe ni pé ilẹ̀ tó nóhun tà tó tà lọ́jọ́ sí ó wá fi de owó mọ́lẹ̀ ó fi ṣe ogún fẹ̀yìn ọmọ ni. Ẹ wá rí báyìí pé àdàbí ó jàjẹ́ pé lọ. Àmọ́ èyí náà tún wá jọ mí lójú. Ẹ wá rí ẹ rápótí wúrà. Ẹ wá pé ẹ ti tà á. Ẹ ta ohun tí ń bẹ ń bẹ. Ẹ wá fẹ́ pín gbogbo owó orí rẹ̀. Ẹ fẹ́ pín lé gbogbo mọ̀lẹ́bí lọ́wọ́. Bẹ́ẹ̀ bá pín kàn mí kí ni wọ́n ó ṣe. Ẹ bẹ́ẹ̀ wọ́n bá tiẹ̀ sọ fún wa ńkọ́ báwo la ṣe fẹ́ mọ̀. Àbúrò ó tiẹ̀ di dandan kó kàn wọ́. Mi bábúrò ìyá yín lèmi jẹ́. Ọmọ ni wọ́n. Ṣé mo tàn yín ẹ̀gbọ́n mi? Ọmọ làwọn ọmọ yìí tó ṣe mọ́ fi tọrọ mọ́. Ṣé ẹ mọ̀ pé ibí yìí làwa ti ń wá àpótí wúrà
àpótí wúrà ti lọ bá wọn gbé táwọn ìgbélé kò lọ ṣé wá láwọn ọmọ ibi tó ń lọmọ dáadáa sí wọn ò torí pé wọn mọ wọn sì gbé àpótí wọn sì gbé wà bàbá ṣé òun rèé sọ́wọ́ ni tí ń bẹ̀rẹ̀ olówó ní bàbá ta èmi mo ní kí wọ́n lọ tà nígbà tí wọ́n béèrè pé mo lásìsí nígbà tó wá tà tí wọ́n tó kówó ní wọn lọ́dà gbogbo àwọn ẹbí ìyá mi ẹni ẹ̀ fún lówó wọ́n fẹ́ bí náà ń tèmi ẹ̀yin náà ẹ̀gbọ́n tì í ọmọ làwọn ọmọ yìí torí tí wọ́n bá fẹ́ kí n rí nǹkan kan wọn ò ní rí ẹ̀sìn ẹ̀yin náà wà dàgbà. àmín uncle daddy ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ìka tó bá tọ́ sínú òun náà la fi ràn mú kó tó ṣe bí òwe ó pa mí. ẹ̀sà torí ẹ̀ ni èmi àtẹ̀gbọ́n mi ṣe nǹkan tá a ṣe yẹn. ó yé mi. ṣé má tàn yín bọ̀dá mi pẹ̀lú táwọn ọmọ yìí fún wa yìí èmi mo kọ́kọ́ rápò tí ì lójú àlá bó sì ṣe rí gangan bí mo ṣe rí lójú àlá mi gangan nu ojú àlá mo wá lọ tàǹgbà náà yẹn mọ ọmọdé sinmi lójú àlá wọn ọmọdé sinmi wọn ò fi lo ẹbí kankan bí tọmọdé ti bá sinmi lójú àlá wọn mo wá bẹ̀rẹ̀ sí ní ná owó yìí àbọ̀dá mi mọ̀ jáyé o ọmọ àjáyé o àmọ́ mo fẹ́ yín náà ń bẹ̀ torí mo rántí ẹ mọ̀ ń pè mí gbogbo ìgbà bẹ́ẹ̀ nínú owó mo sì fún yín gẹ́gẹ́ bí àbúrò ìyá mi. àdúpẹ́ ẹni rówó yẹ lójú àlá tó ń dunnú ẹ pé kó tẹ pámọ́ṣẹ́ nítorí ebi ṣe bójú àlá ni wọ́n ti rí Olódùmarè ló mọrú wà tó wù tó bá ṣe pé ìwọ gangan ló ní àpótí ìjàmọ́ lọ́wọ́ ẹ wo ẹ̀yin ọmọdé yìí ẹ dàgbà ẹ dògbò ẹ ní kánjú kú tètè dé òní wá tètè wá mú yín lọ lágbára Olódùmarè ogún yín yìí nítorí pé ọ̀tọ̀ lẹni tó ń jogún ọ̀tọ̀ lẹni tó gún gbè ogún ó gbè yóò dìrún yóò dìgbà fún yín gbogbo òyí tẹ́ wá fáwọn mọ̀lẹ́bí náà àmọ́ lóore o yóò sì jájẹ mọ́nú lọ́lá Olódùmarè lọ́lá àláwùrà ẹ ṣeun. Jẹ́ kí n tọrẹ wá láyé mọ́ wá jẹ́ Kọ́lá filẹ̀ bí ṣe bùgbé. ọmọ yìí wo ló lélẹ̀. ọmọ mi kẹ ọkọ mi nẹ bẹ́ẹ̀ ó lera fún. ẹ ṣe gan ni ma. Yeah, go and say thank you to auntie. Yeah, say thank you to mommy. Ma ti ó máa fẹ́ gùn ni. ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ ṣe yín ní ká má dúpẹ́ fún ṣe rí ṣe yìí bẹ́ ṣe ń wò yìí olóore mi ni o mo dẹ̀ mọ̀ olóore ni mo dẹ̀ ní kí n wá fi ẹ̀mí ìmoore hàn ni mo ṣe ra kẹ̀kẹ́ yìí fún ṣé wá rí o eléyìí tí mo ra yìí kékeré ni any other thing tí Ṣèyí bá ti need láti ní ìlò ẹ̀yin kan sọ fún mi ó ti di ṣíṣe. ẹni polóore yín ni ṣe bẹ́ẹ̀ni kí ni Ṣèyí ṣe fún yín ẹ wo mi tí ẹ mọ mo ṣe fẹ́ dúpẹ́ ẹ má dúpẹ́ a ní má dúpẹ́ lọ́wọ́ mi Ṣèyí ni màá máa dúpẹ́ lọ́wọ́ ẹ oore tó ṣe fún mi kò sí nǹkan kékeré o. oore wo lọ́wọ́dé fẹ́ ṣe yín ẹ̀kọ́ láìkẹ́ náà lè ṣe gọ̀ọ̀bà. kò sí wàhálà ṣé tí wàá fẹ́ gbọ́ ọ. bẹ́ẹ̀ ni ma. mi ò mọ class tó wà ń sìn àmọ́ class tó bá wà láti sìn lọ tí tó máa fi dé yunifásitì gbogbo bills ẹ máa take care. bẹ́ẹ̀ni. owó school ọmọ mi. bẹ́ẹ̀ni. Ṣé mo dúpẹ́ kíkí àǹtí ẹ ṣe you ya come down say thank you to mommy say thank you to mommy say thank you ya say thank you ẹ ṣe gan ni ma it's okay ẹ ṣe gan ẹ ṣe ma mi mú mi fẹ́ dúpẹ́ ṣe rí kẹ̀kẹ́ kò sígbà tó bá ń wo tv tó wo cartoon tó rí tí ò kì í disturb mi àmọ́ mi lówó ẹ̀wọ̀n kan tẹ́ wá ṣe fún mi ẹ ṣe gan ni ma ẹ dìde máa ṣe wà yìí lálẹ́ òní làwọn lórí Áfíríkà máa ti fi Yorùbá a máa ṣe fíìmù tó pọ̀ gan o àwọn àtàn lálàdé sí yín lọ́rùn yìí Ànábì Muhammad mo tẹ̀lé o ànábì tí mo tẹ̀lé dẹ́kẹ̀rẹ̀ wọ́n kì í dúdú gbàdúrà o ó máa ń lajú ẹ̀ lẹ́yìn nìkan tó máa tẹ̀lé máa ń wò lọ́ọ̀kan báyìí ni o. àfa ilé wa lè díẹ̀ ṣe rí ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí
mo nífẹ̀ẹ́ o. láti bí oṣù mẹ́ta ń sìn ó kọ̀ wálé. wọ́n bẹ̀ pààyàn o wọ́n bẹ̀ bá tẹ èèyàn jẹ́ o. àtúnlà báwo ni jọ ibo ló wà báyìí wọ́n láwọn kan fa wàhálà ní sáìtì mo fẹ́ kó wá. Dayọ̀. báwo ló ń dà kiri gan. o fẹ́ sọ fún mi pé o gbọ́ pé mo ń pè ẹ́. ọmọ ṣetán lórúkọ mi tó bá yẹ pé bẹ́ẹ̀ dé ìwà yín sẹ́yìn náà ẹ gbé gbogbo láìsí ọmọ ṣetán tẹ̀bẹ̀rẹ̀ sí wọ́n ṣetán ẹ̀jẹ̀ mi gángan. sir due respect ẹ bí è fara yìí ẹ bá sọ sáwọn ọmọ yẹn máa sọ̀rọ̀ sí yóò máa wọ yín. ẹsẹ̀ wùwà ọmọ àlè ní báyìí. kí ló ṣe yìí. ẹ ṣe jọ̀bọ̀jọ̀bọ̀ yìí nǹkan máa ṣe yín ṣá ẹ ń fẹ̀gẹ̀ ẹ ń lahùn ẹ ń ṣe bọ̀bọ̀bọ̀ ń jọ ẹ̀ mọ́ owó òyìnbó owó tí àbẹ́ gbàjẹ́ yín. bẹ́ẹ̀ bá sì ronú pìwàdà kẹ́ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ túbá ẹkún tẹ̀ ń sun yìí yóò tún ju èyí tẹ́ ẹ ti sùn tẹ́lẹ̀ lọ. ẹ sún kún sà. lákọ̀ mo wà ní ìbọn ṣòro ọmọ rèlé ó máa relé sí mi lọ́wọ́ èmi ni máa pa. mọ̀ pé kíkú má máa pa àwọn tó ń gbé mi sórí bíi ti gèlè o. kíkú má máa pa àwọn tó ń gbé mi lórí bíi gèlè o. o lè kọrin kó o tàlàyé kó o tó ṣẹnu bíi kéètọ̀ òṣèré bíi lógo WhatsApp. ọmọ agbórógunjó agbọ́jọ́ ìyàyọ̀ ṣẹ̀ṣẹ̀ kó wọ́n lọ́wọ́ kó wọ́n lẹ́rù ọmọ alágbèjò gbọ́dọ̀. èmi lọ máa kówó rẹ sí gbẹ́kù lẹ́yìn ìbò ogun ọ̀rọ̀ àgbòtá yìgbìyìgbì lẹ́gàn. ni mo wá gbé ọ̀rọ̀ nínú rẹ̀ arákùnrin kò ní dáa fún ọ o. alálẹ̀ ẹ ṣàánú mi. lọ́lá àwọn tó nílẹ̀. ó tó ìgbà mélòó tí mo ti sọ fún ọ wípé bí bá wà mí kọ́ ọmọ wọ̀ bí wà mọ́. kábíyèsí kí ló wà nídìí ọ̀rọ̀ yìí gan-an. ó là ń ṣe nílé wa ẹ́ àwa ò lójú ká lọ́wọ́ iṣẹ́ ló là ń ṣe wa ẹ́ àwa ò. ó ṣe mà pé mo débí ojú mi. wọ́n ní bẹ́ẹ̀gùn ẹni bá mọ̀ jó orí àmọ́ yàtọ̀kùn. àṣẹ ló bá pa ó bá kàn yín dábàá ó ti di ṣíṣe nù. wọ́n ní kàkú bá kọ̀kùn oníkéré á sì sí. ìgbà ńlá ló ń gbórí omi pẹ́kẹ́rin kése. ìgbà ńlá ní gbórí omi pẹ́kẹ́rin kése. ibú kò ní ọ̀pamọ́. afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn olóde ìsàlú ayé. jẹ́ kọ́ńtà lọ ẹnu lẹsẹ̀ fi ń pàkúrọ̀ ojú ọ̀nà. èrè ayé ni ọgbẹ́ pé wèrè ọ̀run lẹ́jọ́ èèwọ̀. ọjọ́ tí àkérédìpọ̀ bá fẹnu kọlẹ̀ ọjọ́ náà ní kọlẹ̀ pa. Remove this thing too much. Stop with me. Yeah, hello manager. Office kini. Branch dọ́nà. Wọ́n ní branch wà tó wà lájà dọ́nà. Kò sígbà tí bá ti lálàá yẹn báyìí, nǹkan burúkú gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́pọ̀. Ìyàwó mi máa ń lá àlá kan. Ṣé tó bá ti lá àlá yẹn báyìí, nǹkan burúkú ṣá máa ṣẹlẹ̀ sí mi ni. O ò ní jẹ́ kí ìyàwó rẹ sùn ni o ò ní jẹ́ ó fojú ko oorun títí ọjọ́ méje. Ṣótú àìsàn, ó ti ṣẹlẹ̀ o. Headquarter ti jóná ọtí mi pẹ̀lú òun ṣẹ́ òun ṣì. Òun Jatto sùn. You see what that has cost me? lálàsẹ aláyẹn ò dáa ní sẹ. Mọ́mì, èmi lẹ lálàsí. Àlátẹ́bá wà lánìí kẹsàn. Ebi ìlàdúró kì í gbà ọ́, àmọ́ lórí eléyìí ń sin àdúrà nìkan ò lè ṣe léyìí. Tèmi ti bá mi. Jàmí tó wà lórí omi ó ti rì. Babe, calm down. I need to calm down. Don't tell me to calm down. Don't you dare tell me to calm down. Kí ló tó sọ fún kékeré calm down now? Àjàláta náà kò ń ṣe wọ́n ni. Are you asking me how? You're asking me what ṣé wọn ló lálàá òṣì ni? Every damn time tó bá ti lálàá òṣì tó máa láì, ó ní kọ́bíkú máa ṣẹlẹ̀ sí mi. You can never cheat nature. Ó ní pé àní sùn fún 7 days. Ó ti gbàgbé àdéhùn ni, àdéhùn tó wà láàrin èmi rẹ. Èmi ò ṣe àdéhùn kankan fún ẹ. Hey, Bumi. Bumi, open the door. No! Mi ò lè ṣílẹ̀kùn fún ẹ. I need to sleep.
ṣayé. Jẹ́ owó náà. Òṣì ò ṣe é fi ṣayé. Jẹ́ owó náà. Kí máa fòṣì ṣá. Kí máa fòṣì ṣá. Jẹ́ owó náà. Wọ́n ní ayé làbọ̀, ṣùgbọ́n ó wù mí láti ní. Wọ́n ní ayé làbọ́lá, ṣùgbọ́n ó wù mí láti ní. Kí ó yọ láàrin ẹgbẹ́, kí má fi nira láyé. Kí ó yọ láàrin ẹgbẹ́, kí má fi nira láyé. Òṣì ò ṣe é fi ṣayé. Jẹ́